bá fẹ́ mú gbá òun ló ń báyà mú gbá bíyà bá fẹ́ máa wò òun ló ń báyà máa wò báṣọ ìyá bá dọ̀tí òun ló máa fọṣọ ó ń dáná oúnjẹ òun lólùkù ìyá olùrànlọ́wọ́ alábàárò tọ̀sán tòru ṣòwò lè bá ní sọ̀rọ̀ àfowó lè bá ní jíròrò ọlọ́run má jẹ́ àdánìkan ṣayé. ta ló mọ̀ èwo ló mọ̀ àlọ́mọ gidi ẹ̀dẹ́kun ta ló mọ̀. ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tí mo ṣe bílẹ̀ ló máa gbé ṣé ìtọ́jú náà fi sanwó ilé àbí ìtọ́jú náà máa mú lọ sọ́jà. à ń sọ̀rọ̀ owó ẹnìkan ń sọ̀rọ̀ ìkẹ́ ṣe bó la máa fi ra kẹ́ bó bá gbọ́mọ ọ̀dọ̀ ṣe bọ́mọ ọ̀dọ̀ àtọ́jú ìyá àtọ́jú ẹ̀ tọ̀sán tòru tó bá tún gba dókítà tó máa máa tọ́jú ìyá a ní à ń sọ̀rọ̀ owó bí ó bá sówó lọ́wọ́ ìyá di rádaràda ọlọ́run má jẹ́ kó ṣìṣàyé. ta ló mọ̀ èwo ló mọ̀ àlọ́mọ gidi ẹ̀dẹ́kun ta ló mọ̀. ta ló mọ̀ èwo ló mọ̀ àlọ́mọ gidi ẹ̀dẹ́kun ta ló mọ̀. Yeah. So, feel at home. Double. Very nice girl. Oh, she's nice. Kò bá dra. So, nǹkan tó bá fẹ́, má ti jù. Ṣàlàyé fún mi, màá ṣe fún ẹ. Anything. Anything is nothing. Kí ló fẹ́? Okay. Soft drink. Soft drink, okay. Mommy. Adali. Lálàáfíà. Láfíà ni. Ẹ ká sọ wa. Ẹ ká sọ ṣe dáadáa. Àwọn kan máa sọ pé kí n lọ mú èèyàn kan wá ń ta o, kí n lọ má lejò wá o, tẹ máa fọwọ́ sí fún mi o, ẹni yẹn rẹ̀. Ẹni tẹ́ ẹ̀ rí tí mo mú dé. Ṣàlàáfíà ni ilẹ̀ máa dìá ṣe dáadáa ni. But you please sit down. Thank you. Good to see you. Ọkọ mi, ó máa jọ bàbá ẹ̀ o. Lọ́nà o. Ó rí pé mo jù lọ sọ́jà ni. Wọ́n máa tó lọ mú wálé. Ṣé o ti wá rí bó ṣe wá dé yìí? Jíjẹ mímú wà nù ilé. Sórí ilé wa yìí, ó pọ̀ fún oúnjẹ rẹpẹtẹ. Kájọ jẹ, kájọ mu, tó bá fẹ́ sùn yàrá mi gan àyè wà. Nǹkan tó bá fẹ́ ni kó sọ fún mi. Daddy. My dear. Kó àtàrọ̀. Ẹ ti dé báre o. Dé báre tí mo lè wá. Ṣé ọgbẹ́ máa sọ pé kí n lọ mú bẹ̀rẹ̀ kan wá tó máa mú láti fi ṣe ìyàwó? Àpò owó dẹ̀ wà ń lẹ̀ owó wà lẹ̀. Náà, àwọn ènìyàn rẹ̀. Ayọ̀ ẹ̀ náà rè. Ìyàwó àfẹ́sọ̀rọ̀. Ẹ ti wẹ́ fẹ́ ni? Ẹ sọ. Bẹ́ẹ̀ ni yẹ. O lè fẹ́ lè. O lè fẹ́ lè. Àná ò lè fẹ́ ilé tí má dẹ̀ wọlé tí ń jáde ìfẹ́ rí bímọ. Má jẹ́ bẹ́ẹ̀ bí. Wá ọkọ mi ní sùúrù. My friend. Tí tó bá bí ẹbọ láti ìta, ó lè fi kára má lè dùn náà. Kí ló ṣe dáadé? My friend, stand up, there is no problem. Dìde lórí ìkúnlẹ̀. Kí ló ṣe dáadé? Ṣé ní ìdíkan ṣe sí? Kò sí problem. Ẹni ní kí lọ mú ìyàwó wa o. Kẹ fọwọ́ sí fún mi. Náà mo mú ìyàwó dé sí i, dáàdi mi sọ pé kí n má fẹ́, pé mi ò lè fẹ́. Kí ni òkè kọ́ sọ pé ìdí báyìí ni mo ṣe lè fẹ́ o, wọn ṣàlàyé, wọ́n bí wọ́n yé lọ. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀, a ní kò dá mi dá, mo mọ bí ṣe máa bá sọ. Inú. Tí ẹni sùúrù ẹ̀ tẹ̀lé kí mi lọ bá wọn sọ. No. My darling. Ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀. Please, I'll do that. Mi náà embarrass nísìn. Kò ṣọmọdé náà embarrass, mi náà embarrass. Sweetheart. Débàrí, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Adébíbà ń ṣe akàn wára ro ni. Ṣé àtọ́ pé tá a bá débíbà a máa ń ba bàjẹ́ ni wà wíyẹn ó bọ́n ṣe ń wùwà. A problem share is a problem solved.
wo guy sórí nǹkan tó bá wà nù ẹ tó bá ti mutí wàá sọ jáde ara á lè fúyẹ́ yes. ṣẹ́rí tí a fẹ́ mutí ẹ lè ọ́dà kí wọ́n dá fẹ́ mọ̀ bọ̀ tí mi ò ẹnu mi ò rántí nísìn. in fact jáde tí mo jáde pẹ̀lú yín gan mi fẹ́ máa fi ronú lé mo ṣe ní kí n tẹ̀lé jáde oníṣẹ́ tí mo wá mú jọjọ. ọ̀rẹ́ ṣé kí n má parọ́ fún ẹ sórí ìwọ̀n tó ṣẹlẹ̀ yìí gbogbo àná ló jọ yé o. ṣẹ́rí mi mọ nǹkan tí bàbá mi ti ẹ̀rù débi wípé mi ò lè fọmọ yẹn ẹ̀rọ ọmọ yìí rí ọ tẹ máa fojú kan ẹlẹ́kan bẹ̀rẹ̀ sí máa parọ́ pé mi lè fẹ́ kí ló tí mi lè fẹ́ ẹ̀ sọ ẹ kárí bókè o ok kìrẹsìrì àbá lọmọdé yìí ò ní mìtì o ok o tó bá ra ọmọ tó bá nírú nǹkan báyìí o lè mú wálé o màá mọ̀ pé nǹkan báyìí ni mò ń wá ní obìnrin tí bá róbìnrin lọ́jọ́ mi irọ́ ni ẹ̀ sọ ẹ kọ̀ lọ́mọ yẹn pé mi lè fẹ́ ọmọ tí màá yẹn ti wá àti go a long way ọmọ tí mo ti mọ lẹ́ẹ̀ tí mo ti mọ náà ẹ̀ tó ti mọ̀ mí tó tèmi náà ti mọ̀ ẹ kọ́ ẹ pé bí mi lè fẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ń ṣe ayé nìyẹn ni tó bá yẹ sọ pé àwọn obìnrin sọ pé ọkùnrin ò dá kó tó máa ń fà náà ilé náà. wàá rí i pé nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi nìkan ni mo support ẹ gbogbo àwọn ọ̀rẹ́ mi tó kù wọn support àmọ́ nígbà tí èmi náà padà tún realize gbogbo àwọn nǹkan tí dáàdi ń sọ mo rí i pé òótọ́ ọ̀rọ̀ díẹ̀ wà nínú ẹ̀. yes. tábánikà wò ó máa ní reason kan pàtó tí dáàdi ò fi fọwọ́ sọmọ yẹn láti ní kó fẹ́ nǹkan tó ń sọ nípa ọmọ yẹn ní tó jọ yé gbogbo wa ni wàá rí i pé ọ̀rọ̀ ọmọ yẹn ó fẹ́ jọmọ́ bí ẹni pé ọmọ tí o mọ̀ tí ìrìn ẹsẹ̀ ò mọ̀ ó yí ẹ tábàdẹ̀ ní ká gbé ká máa wòran bẹ́ẹ̀ yẹn kẹ́rẹ́kẹ́rẹ́ tẹ́ wá lọ fún ayín lóyún ó máa bímọ fún ẹ ó dẹ̀ máa dẹni tó ń jókòó pẹ̀lú wa so wá dáa kọ́mọ yẹn jókòó pẹ̀lú wa kíkan náà àwọn gáìsì nígboro kọ́kàn rí pé ẹ rí ẹ ráwọn ọ̀rẹ́ dìdìrìn tán lè bọ́ ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ sí ẹni tó yẹ kó fẹ́ òun ló fẹ́ yẹn pé ọmọ tó jókòó tí kò ń sọ ọmọ tó mọ́. guy ẹ lò ó wo ọ̀rẹ́ mi ọmọ yẹn aṣẹ́wó ni yes excuse me jẹ́bi sọ̀rọ̀ aṣẹ́wó ni how much you go pay ni ó máa ń nego. ẹ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́ náà níbo ló ti dáṣẹ́wó kí ló ń ṣe ẹ́ náà tó bá yẹ báyọ̀ sọ̀rọ̀ ó níbo yẹn máa bá sọ̀rọ̀ náà níbo ló ti dáṣẹ́wó náà. jẹ́ kó sọ tẹnu ẹ̀ náà. wo ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run má bínú nǹkan tó fẹ́ sọ kò mọ̀ bó ṣe máa gbé kalẹ̀ ni nǹkan tó fẹ́ sọ ni pé nígbà kan ọmọ yẹn máa ń wá sí klọ́ọ̀bù ń bí ó dẹ̀ máa ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ wa nítòótọ́ ká má parọ́ wọ́n máa ń jókòó wọn á ṣayé wọn á mọtí létà àwọn abọ́kùnrin lọ ó ti yé tábání káfíń kan kọlífàì wọn a lè sọ pé bóyá onírọ̀rùn àbí olóṣó mọ bó ṣe yẹ kó gbé kalẹ̀ ó yẹ kó tó ó ṣeé ṣe kọ́ ọmọ yẹn má bá wọn ṣe rú ẹ̀ kó jẹ́ pọ́kàn tẹ̀lé wọn lásán ni bó ṣe wà lámọ́lẹ̀ yẹn bí ẹni tọ́pọ̀ lè pé nìyẹn jọ torí Ọlọ́run má yẹ kó sí ẹ lọ́nà o. jọ ta lẹ aṣẹ́wó jọ. oṣù ọ̀rẹ́ mi jàre ìyàwó ẹ̀ Táíwò aṣẹ́wó ni ó máa ń nego ni sórí this same club gangan ó ti máa ń ṣàṣẹ́wó. Táíwò wo. Táíwò tó ń fẹ́. Táíwò tèmi lọ́mọ tí mo pàdé ní supermarket tí mo mọ̀lẹ́ tó níṣẹ́ lọ́wọ́ tó ń ṣe. ó jọ torí Ọlọ́run torí bọ̀bọ̀ yìí tó bá ti di alalẹ́ ọpọlọ yẹn máa ń sùn ni ó tún ti sùn lálẹ́ yìí nìyẹn o kò mọ nǹkan tó ń sọ ni o. ooo so ọ̀tẹ̀ fẹ́ ṣe é sí nìyẹn. o parọ́ o parọ́. ó ti jẹ́ dodo kò lè sojú tó aṣẹ́wó ló fẹ́. ọgbọ́n ọ̀bọ sọ kó máa ń fọ́n bùsà sọ a máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé máa mọ bóyá máa ń bá yẹn sọ̀rọ̀ sẹ́ǹsì bẹ́ẹ̀ máa bá sọ bóyá máa gbọ́ lélẹ́yìn. ó yẹ kí máa bẹ̀rù rọ́bì. jẹ́ra ọ̀rẹ́ fún ọjọ́ ìbálò ayé ẹ̀ máa bá lọ́wọ́ àti ìjọba. ọdún mélòó ló fẹ́ ṣe gbogbo eléyìí gbà ṣé o máa jẹ́ kí irú ọ̀rọ̀ díẹ̀ tó kàn ṣe ṣẹlẹ̀ kó wá sọ ẹ́ dìdàkudà ni ẹ̀mí ju yóò wò lè máa rí báyìí kó máa sọ ní kodò kiri nílé it's not right. Sherry mami mi mọ pleasure ti dáàdi ń dira ni pé kọ́ máa rí pé mo sad or mo kàn rí bákan I'm not in happy mood mi mọ kó tó wá pè mí ṣé ń lu oyè mi ẹ sọ pé kí n má fọmọ àti gbọ́ kí n má fọmọ bẹ̀rẹ̀ kí ló ṣe tí o bá ní kí o má ṣe nǹkan aṣáfún ní reasons give cogent reason kankan láti gbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ṣe sọ́nà pé kí n má fẹ́ up to this moment. ṣòtìrì that should not be any problem lágbára Ọlọ́run máa mọ bí mo ṣe máa bá bàbá ẹ sọ̀rọ̀ but èmi ò fẹ́ kí situation yìí kó sọ ẹ́ di dátidàti kó wá sọ ẹ́ di ọ̀mùtí ọ̀sán gangan mi ò rí ẹ báyìí rí náà tó bá wọnú ilé wa máa dorí kodò ó ti sorí kodò rèké ìgbà wo ló ti jẹun gbẹ̀yìn sìn o lè wá jẹ́ kọ́rọ̀ pé akáfẹ́ ànífẹ́ yìí kó wá sọ̀wọ́ di nǹkan tó yẹ pé ẹni tó wá fẹ́fẹ́ gan á wá rí ẹ kò ní dá ẹ mọ̀ mọ́ wá ti rù wá ti ké gúngún jọ nítorí Ọlọ́run my darling
màá bá bàbá ẹ sọ̀rọ̀, you have to take it easy. ọ̀sẹ̀ mọ́ mi bóyá tí a bá wọn sọ kọ́ ètò ìrí nǹkan sọ sí bóyá ló máa save situation because mo love ọmọdé gan, I love this girl. nǹkan tí mo fi love ọmọdé mi gan lè sọ pé báyìí ni kò ní kí mi ìróbìnrin náà so tí wọn bá ti nífẹ̀ẹ́ yàn bẹ́ẹ̀ at least mo ti mọ̀ why mo mọ̀ ohun tó lè ṣe tó tẹ́ mi lọ́rùn mo mọ̀ àwọn ètò orin tó tẹ́ mi lọ́rùn so tí bá ń ké mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mo ti mọ̀ dáadáa nìyẹn so ẹ fi mi àti ẹlẹ́nà o. ọlọ́run á jẹ́ kó gbọ́ sí mi lẹ́nu màá dẹ̀ mọ̀ bí mo ṣe máa bá ṣe bọ́kọ̀ ti tèmi ni màá bá aṣọ àdẹ̀gbò lágbára ọlọ́run so kí ló máa jẹ báyìí. no please eat something jẹ́ lọ bẹ́ẹ̀ o màlá. mi ì jẹ́. o máa jẹ́. wọ́n lè tọ́ òun Kọ́láwọlé wọ́n fẹ́ àdísáì ẹgbẹ́ mi ní ti gbogbo yìí lò ó tó rú rẹ̀ padà. Ilé ẹ̀dá olùbọ̀. Mo bẹ̀rẹ̀ ní Afọlábí. Kí ló ń jókòó ṣe níbí báyìí? Kí ni ìjókòó ẹ? Kí ni ìwúrí ẹlẹ́wọ̀n ẹ níbi tó jókòó sí yẹn? mo ṣe dúró wọ́n ti tẹlifíṣàn tí mo wò. Mi ò sọ ní dúró bẹ̀ kí ló ń wò? Ìwọ ń wò gbèsè ayé ẹni tí wọ́n yọ àti tí wọ́n yọ àti tó fi sí. Political ambition ni wọ́n torí ẹjọ́ kò lọ́mọ tá a bí wà lókè ló fẹ́ dìdàkudà mọ́ wa lọ́wọ́. What is wrong with you? Let me tell you something. Èmi mo rán lọ sí ìlú òyìnbó. Èmi náà ni mo ní kó máa padà bọ̀ wálé. Ṣé mo wá ní kó wá fẹ́ ìfẹ́kùfẹ́ mi gbà mo ní kó máa bọ̀ nílé ni? Mi ṣe kú jẹ́ kó fún òyìnbó lọ́hùn. Àbẹ̀wò ni tiẹ̀ ń bẹ o fẹ́ kó sáàárín èmi àtọmọ mi ni. Lọ́ṣọ́rẹ́ o. Lọ́ṣọ́rẹ́ gidigidi gan o. Má bà investment mi jẹ́ lórí ọmọ náà. Ìyẹn náà àwùjọ ó bẹ̀rẹ̀ sí mọ tí ó ń tilẹ̀kùn mọ́rí. Kí ni gbogbo rọ́bìṣì yẹn? So torí pé wọ́n rán lọ sí school nítorí pé wọ́n lọ ní kó máa bọ̀ wálé wá fẹ́yàwó nítorí pé gbogbo èyí tó ń sọ tó ń ranjú lọ ṣe ní pé kí ọmọ kó dìdàkudà. What is wrong with your head? I am saying that wípé ọmọ tó wà lókè yẹn sẹ́ ó wà important ju this your political career mo lọ́wọ́ important jù lọ mo lọ́wọ́ tó wà lókè yẹn ó wà as important as anything in this life even for you yourself. ọmọ wọn lọ́kàn dìdàkudà ọmọ mi sọ jàtijàti òun fẹ́ táyé pàtàwọ̀ what is my business with that? Mo fẹ́ nà mí. Ìwọ ló fẹ́ nà mí ìwọ ló fẹ́ nà mí màá dẹ̀ jẹ́ kó nà mí wàá nà mí sí màá dẹ̀ máa sọ fáwọn èèyàn wípé níṣẹ́ ló ń lùyàwó ẹ̀ nítorí ọmọ ẹ̀yọ kan tó bí tètè bẹ̀rẹ̀ sí ní nà mí. Nà mí. Ó fẹ́ lọ mẹ́ta wá. You're going upstairs. Àbọ̀rọ̀ kọ́ ṣe ọ̀rọ̀ kọ́ mọ̀ ṣe lé mi. I'm surprised by the decision of Fọlábí concerning this relationship. Ṣẹ́rí honourable ẹ ṣe gan ni ṣẹ́rí ìwà tó wù kò yé èmi pàápàá ni mo ṣe wò pé ta ni mo lè fi ọ̀rọ̀ ẹ̀ lọ tó lè bá sọ̀rọ̀ ni mo ṣe ní pé tẹ́ bá ti wá sàdúgbò wa just do me the favour and just please see me torí tí mo bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tí mo bá ti ń bá sọ báyìí ṣé ló wọ́n máa kanra ó wọ́n máa pariwo mọ́ mi ni ó wọ́n máa ṣe iṣẹ́ wípé àti pé nǹkan tí mo béèrè yẹn ó jù bẹ́ẹ̀ lọ. That's all right. Tí ègún bá ti débi ó ń ta mí solution ti dé nìyẹn máa bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni but you see probably torí pé ìlú òyìnbó ló ti wá bóyá kò dẹ̀ fẹ́ kó tún wá Nàìjíríà kó tún wá fẹ́ mọ pupa ṣe ọ̀ká olóṣèlú bá ṣe ń ronú ó fọ́nì gan. In fact ẹ fọ́nì gan ẹ mà fọ́nì o torí tí o bá kí n ṣe ipò ọkọ mi fọ́nì ni a ní pé torí pé ọmọ òun fẹ́ fọmọ pupa look at me ṣé mo dúdú ni ṣé mo wípé àwọn ọmọ tá a máa ń bí náà nígbà mi wọ́n máa ń fẹ́ wo footsteps wa wọ́n máa wò wípé bóyá bàbá wọn torí pé ó fẹ́ ọmọ pupa o tó dẹ̀ mọ̀ pé ìyá wọn fine a máa wò pé òkè tèmi náà bá máa marry maybe I'm going to go for a fair lady ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà míì tó bá ti wá rí pòkè kò tiẹ̀ wá ń ṣọ̀nà yẹn á dẹ̀ pọ̀ ọmọ yẹn jókòó á dẹ̀ sọ wọn pòkè báyìí kásà o ìdí rẹ̀ o kò bọ́ ọmọ yìí sọ nǹkan kan òkè
tó bá dẹ̀ rí pé òun tún lè ṣe yẹn á tún pè mí á dẹ̀ sọ fún mi pé wá bó ṣe máa bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ o ìdíre tí ò ṣe lè fi ọmọ yẹn o kò máa ṣe gbogbo yẹn látijọ́ tó ti fi ojú ẹ̀ kan ọmọbìnrin ló ti ní pé òun ò fẹ́ rí rárá gbèsè ayé ẹ̀. The reason we all don't know ó ṣáà máa ń nídìí tẹ́wọ̀n máa fi ń ṣe kankan tó fi máa wúrú wà tó ń wù yìí á tiẹ̀ sọ fún wa pé this is the reason why àmọ́ now we don't know. But I understand, but at the same time, don't worry. I'll talk to him. And that's all right. Boss mi lẹ́nu. No. Kẹ̀dẹ̀ tún máa wo honorable. Ṣé máa kọ́lọ́n kó máa mú wa? Gbogbo alámú bí ọ̀rọ̀ bí kò ṣe rí. Ṣé rí bọ́mọ yìí ṣe ti ń dìdàkudà lọ yìí? Tó bá dìdàkudà yẹn tán, òun ló gbé campaign yìí ló lóun campaign níbi ló ń campaign ló ti ń ṣe poster ló ti ń ṣe everything. By the time tí gbogbo yẹn bá bọ́ sí tán wọ́n á lọ́mọ ẹ̀ ló sọ di játijàti wọ́n á lọ́mọ ẹ̀ ló sọ di rédèrèdè wọ́n á lọ́mọ ẹ̀ ló sọ di dàkúdà tó fi dé position tó wà. Ṣé mo pé àwọn obìnrin ń gbà mí ẹ má bínú a máa ń láròjinlẹ̀ jà wọn ọkọ wa lọ. Gbogbo bíi tẹ́mi dẹ̀ ń rò gbà nìyẹn kó má di pọ́ wọn wá di játijàti tán wà wá ló fẹ́ ṣòṣèlú wọn á kọ́ mọ́rọ̀ wọn á kọ́ mọ́ pépà Ọlọ́run kó má mú wa why do you bring your son all the way from to this place láti wá sọ dídàkudà nítorí pé ó fọmọ pọ nítorí pé ó fẹ́ nǹkan tí òun ẹ̀ or whatsoever I don't know aláti wá nǹkan ṣe sí kọ́mọ ètò dídàkudà ìṣàánú nítorí ọlọ. Madam sentiment nìyẹn Ọlọ́run ò ní sọ dídàkudà. Àmín. Má worry, like I said, don't worry. Ọ̀rẹ́ mi ni I'll talk to him. Adé gbọ́rọ̀ sí mi lẹ́nu so ẹ fọkàn balẹ̀. Ọlọ́run á jẹ́ ó gbọ́. Ọ̀rẹ́ kí ló ń bẹ̀ mí fún sí lórí ọ̀rọ̀ yìí? Kí ló ń bẹ̀ mí fún? Àfo ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? What's the big deal? Ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àmì àdé ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló tó fẹ́ kún fẹ́ra wọn nǹkan mi wà ń bẹ̀ ni. I jail for my dead body. Wọ́n ò lè fẹ́ra wọn o. Mi ṣe ni mọ̀ wọ́n kọ́ mọ́mọ́ yẹn náà. Ọmọ tí jẹ́ kí Pascal tó wọ́n tó Pascal máa ń rìn báyìí ní ojoojúmọ́. Nígbà tó sọ fún ọmọ kan gbà fún yọ̀rọ̀ dà. Ìbọn ọmọ tó mọ ọmọ yẹn ni. Respect. Joanna. Ondori. Honorable. Pascal. Mi ò kọjá. Ayé súnmọ́ bí ẹgbà. Àwọn honorable mi rè o. Bàbá kan tó ń sọ rè o. Wọ́n táwọn èèyàn kan wá lọ Dubai lọ́rí lọ́fẹ̀ẹ́ ló fò ní Nàìjíríà yìí. Bàbá ẹ má jàre o. Bàbá yìí fọwọ́ yẹn lẹ̀ owó náà rẹ̀ yín náà lẹ́nu iṣẹ́. Bàbá yìí lẹ́nu sí àgbẹ̀yìn. Bàbá Frankari. Táíwò ní èjì ara àṣokàn máa gbórí fi kérékéréke. Ọláyínkárì Abímbọ́lá rè. Ṣó ti yé yín bá mi? Ṣé rí àwọn tẹ̀ ń wòye ọjà ńlá ni wọ́n ṣe ti understand wọ́n kúrò nínú àwọn ọjà ìgbà ìkáàbù lọ́jà tí ò dá ọjà tí wọ́n dúró digbé síbẹ̀ ní Ọlọ́run ọba. Bá mi ìṣẹ̀lẹ̀ ẹ̀wò yìí tó Ọlọ́run bá jogún fún yín. Méjì wo ń tẹ̀lé. Bàbá mọ̀kàn tó ṣẹlẹ̀ ẹ̀ lè mú méjì ẹyọ kan nítorí yàrá kan fẹ́yàn kan láfi tẹ́ bá máa gbáǹjọ̀nù sí kejì ṣé ní gbogbo nǹkan tẹ́ rí tó wà níwájú wọn ìkóyè pọ̀ só lábẹ́ kò ń ṣe pé kò wù rárá bọ́lá ṣe bí wọn rè wọ́n bí mọ́ wọn ni kò wù rárá pé kó yọ díẹ̀díẹ̀. Sọ̀rẹ́ èwo ló mú o torí ti bá mú ìfarè tí fa mú nìyẹn o. Ilẹ̀ Ọláyínká gbé súnmọ́ bá mi nìyẹn ọlọ́wọ́n bá bàbá ẹ̀yẹn mú èjì ara àṣokùn Táíwò gbé súnmọ́ sí àmà mi. Ẹ má borí o ẹ má ti di ojú mísíkì lọ ẹ fọ́ alábàlẹ̀. Ọmọ gbàgbé gbogbo ẹrú lẹ́gbò wó bíbà ìwó ọjà tí yóò lè lélẹ̀ o kò rẹ̀ lè kùtọ̀ rárá ṣẹ́rí ọjọ́ ìlú tèrò là ń lọ níbi tí èrò yapa sí Ọlọ́run ọba yóò mọ bígbà tí wọ́n bá lọ kẹ́ràn láti ilẹ̀ Haúsá tó bá ti ń kó dé agbo ẹran báyìí níta ìyá ni Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń dágbo báyìí ọ̀nà ọ̀rọ̀ máa rìn ewu òmù ẹ̀ jẹ́ káwọn ṣe àmà mímọ́ ẹ̀ pé òdúró re. Abímbọ́lá ààrẹ ò balẹ̀ kí ni ìṣòro ẹ̀ náà wà àwọn eléyìí tó bá ń gbọ́ wà sí ní òpin sí lẹ́mọ́ dídé ibi tó máa tẹ̀ sí àwọn kọ́sítọ́mà ti tiẹ̀ náà ti wà ní èbúté èrò ní iṣó gbogbo. Franka nnake ije ilé bàbá ìṣàmù ẹ̀sìṣúà respect ẹ kọ́ máa lọ ẹ ti mú ìtọ́nà ọjọ́ ọ̀dà fún yàrá tó jọ kílò àyànmọ́ yé. Àgbààgbà tẹ́
ajá mọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yà lé fẹ́kùn bàjẹ́ ilé ayé lẹ́rìí yẹn wò wá ènìyàn àṣekò lọ títí o kò lọ títí ẹ̀rọ ra mi àṣe. Kò lọ títí kò lọ títí o kò lọ títí kò lọ títí o òkúra bá sáré lọ ó forí sọlẹ̀ ìyàn sáré títí èèyàn fọwọ́ rọ́gí ibi ẹnìkan sí dúró lẹ́nu mìíràn sí bẹ̀rẹ̀ kò lọ títí agbára kò lọ títí ipò kò lọ títí ọlá kò lọ títí agbára kò lọ títí ẹnu kò lọ títí. Táíwò owó ṣé wà lè gbàrú ẹ̀. No. Ṣé ọmọdé wọn ń dá? I'm with you. Okay. Wọ́n lè fẹ́ra wọn. ilé ayé lẹ́rìí yẹn wò wá ènìyàn àṣekò lọ títí o. Àṣkẹ́yìndé 5,000 naira nílé ẹ̀wẹ̀ wá jọ torí Ọlọ́run ṣé rí 5,000 naira tí mo kó fún yín mo lọ ya ní owó olówó ni kò ń ṣòwò ni ẹ ṣàwórí igba ẹ ṣàgbé kò sọjà kọ̀ọ̀kan bẹ̀ bọ́tọ́lá abẹ́ ṣe jẹ́ sí mi and then àwọn nǹkan tẹ́ sọ fún mi ló fẹ́ jẹ́ kí n fowó ìṣàánú yín ẹ wá jọ torí Ọlọ́run ẹ má yẹ kó ju weekend lọ ẹ jọ mú fọlọ́run bá bẹ̀rẹ̀ ẹ jọ. Ó ṣe gan-an dúpẹ́ ṣé wá rí weekend tó ń sọ yóò ti pẹ́ jù lágbára Ọlọ́run tó ló máa fi di ọ̀túnla máa dáwọ́ ìpadà fún ẹ. Kò sí wàhálà. Yẹmi ò máa ṣe wọn ó máa kọ́ àdúró tì mí kẹ́ ẹ ṣé wàá rí bó ṣe da aṣọ àṣírí bò mí Ọlọ́run á da aṣọ àṣírí bò wọn náà Ọlọ́run á rá aláàánú sí ẹ aláàánú ò ní jìnnà sí àbúrò mi ṣé wàá rí gbogbo ṣọ́ọ̀bẹ̀ yìí á kún débi tí o ò lérò àmì Ọlọ́run ṣé wàá rí ajé àmàwọ̀ bá ó ṣe gan-an. Ẹ̀yin náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀ ẹ ṣáàjọ weekend ẹ má jẹ́ kó yẹ. a ní má wọrí títí ọ̀tún la máa dá padà. All right, ó ṣe ó dàbọ̀ yes ma ó ṣe. ẹ bá mi kílé ó dàbọ̀ all right o. Aristobes ọmọge olójú wa ṣe wá Táíwò kí ni problem ẹ láti joy o dẹ̀ ń dì kiri o ṣẹ́rọ̀ kí ló dé ṣé torí ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ náà ni. Kò tiẹ̀ yé mi fún mi understand problem ẹ̀ jọ torí Ọlọ́run sọ fún mi kí ni assurance tó ní pé bọ̀bọ̀ tó fẹ́ torí ẹ̀ gbá orí ara ẹ̀ mọ́lẹ̀ yìí tó fẹ́ torí ẹ̀ pa rẹ̀ tó ń torí ẹ̀ dì kiri inú ilé torí wá ní kò jẹ gbá kò jáwó rárá mi ò jẹ mi ò lápẹ́tàìtì kí ni assurance tó ní wípé bọ̀bọ̀ ẹ̀ máa fẹ́ àbí ó fẹ́ fẹ́ iná. o lè understand. èmi ò understand o torí pé o ò tí sọ fún mi. gbogbo ẹ lè understand because mo ti love bọ̀bọ̀ yìí jù mo ti love ẹ̀jú bẹ́ẹ̀ nǹkan ṣe think love. ìwọ love ìlọ mo ń jẹ́ kó yẹ mo ṣàlàyé fún ẹ ní gbogbo ìgbà wípé ọ̀rọ̀ ọkùnrin ò ṣe nǹkan tó máa tán gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bí ìgbà yìí ló máa ṣe kíni ló máa gbé wọn sí torí tó bá ṣe yàmàyàmà wàá yẹ wọn báyìí bí tó bá dẹ̀ wọ́n ní kọjá bọ́ sí òun ni mò ń sọ fún ẹ. But ọ̀rọ̀ tá à ń sọ yìí kò tí ì le tó gbogbo eléyìí náà seriously kò ń ṣe honourable kan náà ni àbí ọmọ ẹ̀ simple thing ni roscoe tèmi ní honourable 24/7 kò sí nǹkan tó lè yà ni simple call tá a bá ti fojú wa kanra báyìí o fẹ́ fẹ́ mu ẹ ti ṣe marriage àbí. ṣùgbọ́n sìn mo sọ fún pé ẹ lè understand bí mo ṣe ń feel mo ti love bọ̀bọ̀ ìjú bẹ́ẹ̀ ṣe lérò lọ. so o jáde báyìí o ò ti ní jẹun àbí. ta ló máa jẹun ṣé ẹ ò sí níbẹ̀ lánàá. ẹni tó yẹ pé plantain and egg ni best food ẹ tí mo fi ń lọ tó nínú òun ò jẹ ni mo fi mọ̀ pé serious issue ní ṣùrì. kẹ́mi bá ti lọ dúnjẹ wá fún ẹ má jẹ́ ṣé àgbà lọ ti ẹ̀ ṣá. make you throw away am I dey come. ṣé ìwé òtún ń jẹ ní tọ́ba jọ wa oníṣòótọ́ ọ̀rọ̀ fún mi kò wọ́n ti wọ́n ti ẹ̀. ká má parọ́ ata tó dín ó dùn ó kàn sẹ́ran bẹ́ẹ̀. ọkọ mi a máa mánéjẹ náà ni máa mánéjẹ bọ́ gẹ́gẹ́ bí tó ń sọ ọba ṣé o mọ̀ pé ọlọ́wọ́ síbi ni mi ni. àgbàtẹ́lẹ̀ ìjọ ìwà òun lọ́nà tá mi dùn kí ló dé. ẹ wo mo jẹ jàre bọ́dá mi mo ti lọ ṣe enquiries computer training tẹ́ni lọ ṣe o so owó ló kù báyìí.
kí ló wí yẹn ṣùgbọ́n kan tó sọ computer training kó ọkọ tó ń sìn kó má ríṣẹ́ kó má jókòó sílé yá dírẹ́sà tí mo ní kó lọ kọ́ ẹ̀ náà ló máa lọ kọ́. ọkọ mi bóyá wọ́n fi pa wọn ní talent fún hairdressing tàbí àti ra dráyà kòkó wọn computer training ló máa padà jókòó sílé náà. ẹ ká sùn. Ọláyẹmí ọ̀wọ̀ láfẹ́. wọ́n jẹun. ẹ ṣe. bóyá owó tí mo yá lọ́wọ́ ẹ̀ mọ́ bọ́jọ́ tí mo dá fún ẹ̀ kọjá bóyá tó yé mi. kí la máa ṣe báyìí. sísítò mi báwo ni mo lè ní kó wá jẹun ò jẹun ojú ẹ̀ gan-an kó wá friendly rárá. ṣé ò ń bá omi jà ni. alfa alfa fún kí nìyẹn. ẹ̀rẹ̀ ń gbé lẹ́nu pa alfa ò ní owó. Ọláyẹmí ṣorí bó dẹ̀ ṣe ń wò mí yìí o ojú ẹlẹ́dàá ẹ̀ ń rí mi pé kì í ṣe pé bóyá mi ò fẹ́ dá owó yẹn padà àmọ́ ṣorí bí mo ṣe wà ẹ̀ tọwọ́ kọ́bọ̀ ṣì ń gbá ṣíṣì kò sí lọ́wọ́ ẹ̀mí àtọkọ mi jọ nítorí Ọlọ́run máa wá bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan jọ bá túbọ̀ ní sùúrù díẹ̀ fún mi má dá padà fún ẹ mí náà ṣe èèyàn bẹ́ẹ̀ mọ̀ náà má fún ẹ má dá padà fún ẹ. ṣé nǹkan tẹ́ ẹ sọ fún mi sí mi pé mi tún lè rówó mi gbà ń sìn báyìí ṣé bẹ́ẹ̀ ṣe ń gbà tẹ́ wọ́n á gbowó lọ́wọ́ mi líle ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ọ̀sẹ̀ kan péré báyìí lókùn tí mo fún yín ṣe rí lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn kò sí nǹkan tí mi lè bá yín fà nítorí owó mi torí owó yẹn gan mo lọ ya fún yín ẹni tó dẹ̀ ní owó ó ti ń disturb mi kò sówó lọ́wọ́ yín búrẹ́dì lọ́jọ́ kò síbẹ̀ yẹn tẹ̀ ń jẹ èmi tí mo yá yín lówó gan mi ò rí gàrí mu ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ọ̀sẹ̀ kan ni mo fún yín lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn tí mi bá ti gbowó mi kò sí nǹkan tí mi ò lè ṣe ṣe ti gbọ́. ọ̀sẹ̀ kan mo fún yín tí ò gbọ́dọ̀ dín ẹ ṣe ó dáàbò. yẹmi ní iṣẹ́ ìyàn bẹ́ẹ̀ yẹn ìwọ Ọlọ́run ayé wò lélẹ̀ èmi tó jẹ́ wípé tọmọ ẹ̀ bá rí mi ládùúgbò ṣé ló máa ń kúlẹ̀ kí mi ni ẹ bó ṣe pariwo lé mi lórí tó ní 5,000 naira ọ̀rọ̀ ayé wò lélẹ̀ ìwọ ló ti sún mi o. Inka. Hello? Inka? Báwo ni? Ó máa pẹ́ tá a rí ẹ̀kẹ́. No, I'm sorry, mo busy ò lè rí mi ò lè rí mi lẹ́nu. No. Important tó yẹn. Pàdé mi ní ibi tá a ti máa pàdé yẹn tó bá di ọ̀túnla. Okay? Tó bá dọ̀sán ọ̀túnla. O lè kọ́kọ́ pè mí náà gan just to make sure pápá káde pàdé mi. àtòrí láyé tó bá fi síwájú ó máa ń fi sẹ́yìn ní ẹ̀yìn àgbààgbà tẹ́ lọ́mọ fèrè asán ajámọ̀ tí ẹ̀ fún lọ́mú ó mọ̀ tó du ọ̀yà alẹ́ fẹ́kùn bàjẹ́ ilé ayé lẹ́rí yẹn wò wá ènìyàn àṣekùn nǹkan tí mo ń ṣe láti sọ ni wípé kò sí èèyàn tí ò ní past títí kò dé sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nílé ayé there is no big deal. Come on. orí pé àgọ̀ ló ń jáde láti ní nígbà tí mi ní kọ́ mọ wálé láti ìlú òyìnbó aṣẹ́wó ló rò pé mo ní kó wá fẹ́ ni mi ṣe ní kó fẹ́ òyìnbó. Honorable, no, mi ò like it. Insult lè pass me now. I don't like it. No. Ẹ fa ọmọ lọ́mọ sílẹ̀ kan ṣe ayé wọn ṣé yìí ò mọ̀ pàṣẹwọ́ ní wákẹ́ tó gbé wa ni ẹ fa ọmọ lọ́mọ sílẹ̀ kan ṣe ayé wọn what is it. èmi ló ń bá sọ̀rọ̀ yẹn. tó bá lọ́rọ̀ tó serious láti bá mi sọ ló hàn tó. ṣé wàá fẹ́ fi mí sílẹ̀ ní ìgbà yìí. Honorable Honorable. Kò lọ títí, kò lọ títí, kò lọ títí.
kí lọ́nà rẹ́bù sọ. ṣé honorable ló pè lẹ́yìn ṣé mo wí pé olórí burúkú ni honorable yẹn ṣá. kí ló ní. honorable pè wá ní aṣẹ́wó ó ní gbogbo wa pátápátá báyìí láṣẹ́wó. honorable pè wá láṣẹ́wó. kí mo máa ṣe báyìí. ṣé honorable ní jẹ́ kí n fẹ́ Débáre ni mo dẹ̀ love Débáre o. Táíwò má worry ṣó ti gbọ́. o sure. solution máa wà jẹ́ káwọn yòókù wa dé ṣùgbọ́n. Yínká. come on kí ló ń ṣe ìwọ ṣáà jẹ́ káwọn yòókù wa dé. Yínká o sure. serious kí ló ṣe. o sure bọ̀bọ̀ ìjú. má worry jẹ́ káwọn yòókù wa dé ṣùgbọ́n jẹ́ lọ ṣe. Yínká. Díwà gbogbo bẹ́ẹ̀ ṣe ń kóra yín kiri yẹn pẹ̀lú ọmọ mi mo wá rí i pé wọ́n àtàdébàrè ẹ̀yin lẹ close jù àìbẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni sọ. mo ṣe pè é pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí náà gbogbo bó ṣe ń ṣe ọtí tó ń mìíràn ní ibẹ̀ ṣe ẹ̀yin láìkẹ́. Dádì ẹ̀mí yẹ kí n parọ́ fún yín àwọn náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ó yẹ kí ẹ mọ̀ pé Kádébáre tó travel ó jẹ́ èèyàn tó lágídí nǹkan tó bá fi ṣe kò sẹ́ni tó lè yí lọ́kàn padà lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ dé tó tún come and cross ọ̀rọ̀ ọmọ yìí náà àwa náà ti pè lẹ́yìn pé tó bá máa níyàwó ó yẹ kó máa bá nǹkan tó tóbi tó dẹ̀ fò tó ojú rí ní ọlọ́rọ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ nǹkan ìdọ̀tí ó dẹ̀ takú ó ní nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn ẹni tó ń love yẹn mo dẹ̀ rí pé àwọn ọ̀rẹ́ mi tó kù bẹ̀rẹ̀ agídí pẹ̀lú ẹ̀ mo dẹ̀ rí pé ọ̀rẹ́ tí mo ní mo mọ̀ wá ẹ̀ ní tó bá fẹ́ sí yẹn tí ò bá tí rẹ̀ kò kí ń sinmi ló jẹ́ kí mi náà máa wò nínú. ìwọ ò ní gbà ní ìwọ ọlọ́rẹ́ ẹ̀ náà bẹ́ẹ̀ mi ṣe ń wòwọ́ ẹ̀ kò jùjọ kánsílọ̀ tá a bá fa ìwọ politics nísìn tó dẹ̀ jẹ́ kánsílọ̀ ṣé bó ṣe máa sọ pé àwọn kan lágídí ni yóò wà manage situation yẹn ni kó ohun tó ń kọ́ síra ni wà manage ẹ̀ pa ni ẹ̀ tó ìwọ mo fẹ́ kẹ́ dàrú àbí ṣé ìwọ náà láìkẹ́ tí jọ ń gbéra wọn kiri yẹn. mi láìkẹ́ tó bá jẹ́ yẹn. wọ́n yóò lé mọ́ náà dá owó ẹ̀rú lọ́kẹ̀ dàrú tó ti yẹ ìkọ́ tí mo ṣe ń wọ ẹ̀ yìí lẹ́yìn tí wọ́n bá jẹ́ kánsílọ̀ tán a tún lè fa ẹ̀wọ̀n house kí wọ́n náà di honorable. ẹ bá fún mi ṣe sàmásì. yes and gbogbo tẹ bá need pé ẹ tún need owó kan fún project àbí kíní kan máa wọlé o a supply gbogbo ẹ̀ dá owó ẹ̀rú ẹ má jẹ́ kó mọ̀ pé bóyá mi àti ẹ sọ̀rọ̀ tó ti yẹ. bẹ́ẹ̀ kẹ́ jẹ́rìí pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí èmi náà máa jọ yín lójú pé between a week ẹ máa rí gbogbo ẹ̀. bó ṣe yẹ kó rí nìyẹn as a future councillor o tún jẹ́ kí o gbọ́dọ̀ jẹ́ kí anybody mọ̀ tán sọ because politics ó dìgbà tí ọba wọlé kí àwọn tó sọ o ti gẹ̀tẹ̀ kò yẹ wúra dẹ̀ tó wọn náà wà á dẹ̀ gbádùn mi wà gbádùn mi. ọ̀rẹ́ campaign ti bẹ̀rẹ̀ mo kó wọn náà ló máa jẹ director of campaign wọ́n ló ṣe last time so káyọ̀tì wà head of àwọn ọ̀tá àbí wọ́n ní ká má ti bẹ̀rẹ̀ ni mo yẹ kí àwọn pósítà kan ti jáde ó ṣàmọ gbogbo ètò. àfò wàhálà wà. There's a big problem. Problem kini? Serious one. So, fẹ́ kó wọ́n ní. Èmi kọ́ yẹn èmi nìyẹn náà mo jẹ́rẹ̀ pápápápá bánà. Okay. Franca, Bimbo. Yes. Oh yes, àwa ni iṣẹ́ ọwọ́ wa ni àwa la wà nídìí ẹ̀. So ó lè yà yín lẹ́nu àbí ẹ jọ̀ọ́ tó gbọ́dọ̀ ẹ sọ fún mi kí ló ń gbénu yín ná kí ni nǹkan tó fún yín ní audacity láti pe àwa ní aṣẹ́wó lẹ́nu yín sí àwa àbí. ó lè má bínú but èrò lè fẹ́ gbà tó
torí master yìí alátìrá o alátìrá èèlò ni. àwọn onídìówó yín o nǹkan tá a ní ìdí ni pé ẹ fi Débàrè àti Táíwò sílẹ̀ kẹjọ́ kọ́ àwọn méjèèjì fẹ́ra wọn. So ẹ̀yin lè jókòó síbi tẹwà yẹn kẹ la inú yín pàkà kẹ máa pe àwa ní aṣẹ́wó. Honourable ajá titi yín mọ ọmọ ẹ̀ fún ní ọmọ tó dọ̀ọ́yà kì mọ́lẹ̀ àbí ẹ̀yin wá jókòó síbẹ̀ yẹn ẹ̀ ń rán ẹnu yín níṣẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín o tẹ bá rò wípé ẹ ní agbára kankan tẹ́lẹ̀ lò lé wa lórí you will be sorry because bá ṣe wà ń bíbáyìí àwa nìkan kan la wá àwọn tó kù wá wà ń sálẹ̀ and èmi náà mọ̀ nínú ọkàn mi mo dẹ̀ mọ̀ pé nínú ọpọlọ yín ẹ máa ti mọ̀ wípé nǹkan tẹ́ wò yìí òun nìkan kọ́ la ṣe àti pín káàkiri fún àwọn èèyàn all we need do is and ọmọ print it out. ẹ máa ní sùúrù ni ṣé mo pé mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ má wọrí àyànjú ẹ. ẹ gbọ́dọ̀ release kìíní yìí. mind you tá bá lọ tán tẹ́ bá try anything funny ẹ gbà. àbúgbò kan tó sọ ẹ gbọ́dọ̀ release kìíní yẹn kí ló mú yín rò wípé ẹ̀yin lè sọ nǹkan táwọn máa ṣe fún wa all we need you to do is kẹ́sì nǹkan tá a fẹ́ if not you will regret your lives I promise let's go. mo lórí burúkú aṣẹ́wó kí wàá ní wọ́n kí ni gbogbo ilé. ó yẹ bàkàrí àmì jẹ́ ọmọ àbálá ìpín jẹ́ kẹ́. àfọ máa ṣètò àwọn ẹni ọba fún wọn lówó. ó bọ́ nǹkan tó náà fẹ́ ni wọ́n náà wọ́n fowó ó bọ́ nǹkan tó náà fẹ́ ni. jẹ́ kó fẹ́ ra wọn. lọ́wọ́ tí. hello afọ àbáwọ̀ ibo ló wà Olúwatóyìn tèmi nìkan ọmọ má ṣe bẹ́ẹ̀ náà kò dáa ó ní ìdí ẹ̀ náà gbàgbé Ọlọ́run ohun tó bá rí kọjá ti lọ iṣẹ́ tí ó ti lọ iṣẹ́ àmọ́ jẹ́ àmútúmú tuntun náà jẹ́ àsọ tuntun mo wà níbi tí ń wà lánàá àwọn náà wo time náà ó ti ń dá mi dúró jù náà mo ti wà mí báyìí láti kan bí 30 minutes ọmọ fìyẹn lẹ̀ ó ṣàmọ̀ náà kúrì mo gbé sùn má tún jẹ́ kí n bá kúrì jí kí ló ń ṣẹlẹ̀ èèyàn sáré títí èèyàn fọwọ́ rọ́gì ibi ẹnìkan ti dúró lẹ́nu mìíràn sí bẹ̀rẹ̀ kò lọ sí sí agbára kò lọ sí sí ipò kò lọ sí sí ọlá kò lọ sí sí agbára kò lọ sí sí ẹnu kò lọ sí sí o. àtòrìláyé tó bá fi síwájú ó máa ń fi sẹ́yìn ní ẹ̀yìn àgbààgbà tẹ́ ń lọ́mọ lọ́mọ fèrè asán ajámọ̀ tí ẹ̀ fún lọ́mú ó mọ̀ tòdù ọ̀yà alẹ́ fẹ́kùn bàjẹ́ ilé ayé lẹ́rí yẹn wò wá ènìyàn àṣé kò lọ títí o kò lọ títí. ẹlò ọmọ kan tó ṣẹlẹ̀ jọ nítorí Ọlọ́run bá mi jára ẹjọ́ jọjọ bá ń tẹ̀ ń bẹ̀ bá ń tẹ́rẹ́ nì lọ òun ò tẹ pink wàá ṣe ni màá pè padà ẹ̀lò máa ṣe àmà ọ̀nàrẹ́bù bá àgbàlagbà ilẹ̀ mo wà bàbá mi ò gara o bàbá kí ni mo ṣe. o mess up tí mo sọ fún ẹ nìyẹn o mess up báwo ṣe máa lọ set me up. èmi. àbí tó ṣe kọ́ ẹ. èmi Pascal bàbá irú ìṣẹ̀lẹ̀ rí àmọ́ ò jẹ́ sọ́ṣọ́rú ẹ̀ ṣòro bàbá ẹ gbàgbé. olóṣì làwọn gẹ̀ẹ́sì ẹ̀ wọ́n ta ní ìsinmi ìjìnlẹ̀ náà nílùú yìí nílùú yìí láàyè ọ̀rọ̀ mẹ́rin tó ń bá ṣe ni nílùú yìí nígboro yìí èmi. irú ọṣẹ wa ni gbogbo eléyìí o àjọ làwọn ọmọ ẹgbẹ́ rẹ gbogbo wèrè yìí náà bàbá ó dà kí ni nǹkan tẹ́fẹ́ kó ṣẹlẹ̀ báyìí. listen n tí mo fẹ́ kó ṣe rẹ̀ yanjú wọn. bàbá iṣẹ́ ńlá leléyìí o. yes yanjú wọn ọ̀nàkọ́nà mi ti ẹ̀fẹ̀ máa sọ fún mi ìfẹ́ mọ̀ wọ́n ṣáà ti yanjú wọn iye kí ètò bá fẹ́ gbà. yes. ẹ̀mí gbé ẹni àmọ́ bó bá yẹ fẹ́ jẹ́ ẹ̀ tí ẹ̀ fẹ́ mọ̀. tó bá parí iṣẹ́ ẹ̀ wọ́n á bọ̀ owó ẹ̀ wá lẹ̀. bàbá kò ní sí ṣòro bàbá ti ń ju ìbílẹ̀ ìtọ́ Ọlọ́run ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀
má jẹ́ ń gbúrẹ́ o mo sì tó bá parí iṣẹ́ yẹn o ok. iṣẹ́ ti di ṣíṣe ẹ má ríro tí wọ́n bá ti ń ṣe tán lẹ́sẹ̀kẹsẹ̀ máa láti street bàbá respect bàbá bá àgbàlagbà fìdá honourable. olóṣì èmi náà ò dá mi mọ̀ à ń yanjú yín ti family. lórí burúkú wa làwọn ọmọ ẹ̀ dálẹ̀ fún báyìí níjọ́ làwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ wèrè yìí ok. hello ṣàbẹ́ bá díà èèyàn lẹ́bí aláyọ̀ èèyàn láàrin ọmọ ọmọ mi wàá gbà yìí àwòfọ̀ ọ̀rẹ́ mi kí ló wá kún ibo ló wà. ó mọ̀ kó tó ṣẹlẹ̀ mo ní runs kan ni. kò sí wèrè fún mi ní 20 minutes máa débi tó wà nísinsìn nítorí nǹkan tí ń sọ kò ṣe dúró rárá gbàgbé ẹ máa dọ́dọ̀ ẹ̀ ń sìn má wọ̀rí just 20 minutes máa gbà yìí fìlẹ̀ ṣàmẹ́bá díà. ṣé ọ̀rọ̀ program ń bá ẹ sọ. ló ń ṣẹlẹ̀. kí la sọ kí ni ò ṣẹlẹ̀. kí la tó sọ. kí ló ń ṣe ẹ́ ná dúró ọmọ mélòó gan-an ló wà lọ́wọ́ ẹ̀ láti àná ní débàdé ti wà nínú ilé yẹn ló ti ń sunkún ló ti ń mu hot drink ló ti fẹ́ para ẹ̀ dànù lórí wípé kọ́mọ ọlọ́mọ má lè fẹ́ ni tó fẹ́ fẹ́ ó dẹ̀ fi sílẹ̀ kó jẹ́ kó fẹ́ ohun tó bá wù ú ọkọ mi bọ̀ tó ní kàṣà ibi báyìí lájọ jókòó sí ló ní pé torí pé kó lè bá fẹ́yàwó níbí ló ṣe ní pé kó wálé kó má fàkátá kó má ṣe kíní kan wàá fún 200 wàá fún 300 ló ń sọ ló ń là ń bí báyìí ọmọdé yìí dẹ̀ mú yàn wálé kó dẹ̀ fẹ́yàwó ó dẹ̀ dé ó dẹ̀ díjú má gbárí pátá ṣé kà ní ẹ̀mí ó dẹ̀ jó fẹ́ni tó bá máa fẹ́. ló ṣe wá lọ ọmọ tipa rẹ ló ti rẹ ojú ó lè tó owó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ. ẹ lọ́ bá mi bẹ̀ o èmi kàn test ẹ ni. what. mo rò bó lé ni mo rò bó fún ẹ lé ni. irú yìí burúkú wò ní ẹ báyìí. mo kàn o ti bọ́ test mi nígbà tí àbọ̀ wọn test mi dáàdi ẹ ò test mi. irú testing burúkú wò ní ẹ. nígbà kan tẹ kí wọ́n máa parẹ́ ìlú tó owó yẹn ẹ̀ tó wà wọ́n kó máa fẹ́ ọkọ mi ọmọ ń sọ nígbà mi kọ́ ló ṣàjẹ́ kí n lọ́dún mi lọ́mọ irú ṣé ìyá àti bàbá mi ṣé first date ni wọ́n test ẹni. wọ́n tí mo fẹ́ báyìí wọ́n test mi ṣeré làwọn bí ebi. wẹ́jẹ́ mi jẹ́bà rẹ̀ mi jàre àṣẹ test lásán ni. you're serious bí tí màá ṣe dúró dé. ìgbé ayé tá à ń gbé yìí ó ti sún mi o. kí ló tún dé. owó ilé wa ló ti dí òye àti jẹun fún wa gan-an pàápàá wàhálà ni. wo èmi náà ń gbìyànjú ibi tí mo wá ṣe lọ next month náà ni kí n padà wá in fact pépà torí tí mo ń ka yìí vacancy ni mo ń wá kiri. wọ́n lóun kí ni gbogbo ilé yìí. Anyway bọ́rọ̀ ṣe ń lọ sìn kò sígbà tí mi ò ní lọ bá Táíwò kí ibẹ̀ kó wówó fún wa at least ká máa fi jẹun àbí. ìmọ̀ràn tó mú àyè dá ọlọ́ọ̀kú ní jẹ́ kí wàhálà wa kó sún Táíwò. àmì o torí tá bá ní ká sọ ó ti ń pọ̀ jù àmọ́ kí lèèyàn fẹ́ ṣe Táíwò nìkan ni mo ní máa gbìyànjú Ọlọ́run á dẹ̀ jẹ́ kó rówó fún wa. ok Ọlọ́run á jẹ́ kó rí fún ẹ sórí tí a bá ti yọ ọ̀rọ̀ owó lẹ́kùnbẹ̀ àtóúnjẹ ìyókù bú ṣe. àbí àmọ́ Kóredé ó ti sú mi ó ti sú mi o. Absolute rubbish. This is ira nonsense. Kí ni nǹkan tó rò pé ń bá a sọ náà àbí gbọ́n kan tó ń sọ ní Yínká. Can you imagine? Hello. Ìwọ́n sọ fáwọn wípé iṣẹ́ táwọn àṣẹ káà máa ṣe mọ́ lẹ́nu tiẹ̀ Franco àbí ọkọ rẹ̀. Wá má gbé ẹ̀ wá kò jọ rárá tó bá ń gbọ́ kò jọ òǹgọ̀ngọ̀ lélẹ̀. má tiẹ̀ má máa sọ ẹ tiẹ̀ máa gbọ́rọ̀ jẹ́ iná ọ̀rọ̀ gbére tí wọ́n ń sọ káwa stop
táyì tí ìra range sport táyì tí ìra LR3 táyì tí ìgbé ní banana island wà ní ká stop no make me vex o no dey talk that kind thing again. nǹkan wo má dá lò nonsense ni gbogbo nǹkan tó ń sọ yìí ìwọ wá ní ká kúrò níbo tá a ṣe bẹ̀rẹ̀ tí o bá fẹ́ máa lọ ni kó máa lọ àwa ṣì wà ń bíbà àṣetán àti kúrò ní di anytime. ewu ẹ farabalẹ̀ èdè ní sùúrù at least kẹsẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí mo fẹ́ sọ ewu ń sìn Táíwò nìyẹn Táíwò ti marry ó ti wà nílé ọkọ ẹ̀ ó lè fine ẹjọ́ ń torí ọlọ ìjọ wo gan-an làwa gan-an la fẹ́ jáwọ́ gbogbo nǹkan tá à ń ṣe ó lóun ọba mà ló ń ṣọ́ wa. dá padà má sọ bẹ́ẹ̀ mọ́ ìwọ ṣe fi àwa àtọ́lọ́hún sílẹ̀ ìwọ ló máa ṣàlàyé fáwa pẹ́jà mẹ́ta ló wà nù sardine gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sórí ti Táíwò wàhálà ti ẹ nìyẹn nǹkan tó dìrọ̀ mọ́ ẹlẹ́dàá ti tiẹ̀ òun ló ń ṣe yẹn ló ṣe lọ sílé ọkọ fi á sílẹ̀ man sórí ọ̀rọ̀ marriage for now is on hold fún àwa o tó bá ní ọ̀rọ̀ míì tó fẹ́ sọ next time òun ló pè mí mo mí ọ̀rọ̀ tó make sense not this kind of rubbish talk. anyway o ṣáà sí gbọ́ tó bá ti mú rẹ̀ o lè sọra èdè kẹrin nínú sardine má má bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wèrè yẹn mọ́ o ṣáà ti gbọ́ mi rubbish. mi dẹ̀ tẹ̀ tí sọ̀rọ̀ tán mò ń bọ̀ tó bá wù ẹ̀yin náà ẹ jókòó síbẹ̀ kẹ́ lanúlẹ̀ kẹ́ kó máa fún yín sẹ́mọ̀n tí ò ṣe é lọ. wọ́n náà lè lọ marry tí Táíwò bá marry wọ́n á tún bá pẹ́ nìkan marry jọ́ o jórúkọ fádẹ́ka jórúkọ fádà tiwa náà. wọ́n mọ̀ sọ àwọn ọ̀rọ̀ báyìí mọ̀ o wọ́n mọ̀ tiẹ̀ má lóde. ọ̀túndé báyìí àlejò ńlá ni mo gbà lẹ́ni o. mi ò dé wá mọ̀ pé ẹ̀bọ̀ ká ní mo mọ̀ ni màá ti ṣe full preparation lẹ́dí yín. ẹ ò ẹ má ṣe oúnjẹ baálé yín kọ́. ó ti jáde látàárọ̀ kò ì wọlé. kẹ́nikẹ́ni. títí wọ àbábá ní tiẹ̀ ọ̀nkú kí ni preparation kí ni kì í ṣe báyìí jíjẹ mímu kí lẹ fẹ́. ẹ o ẹ má ṣe ọ̀nà jẹrẹ wíwá tàwa sí ìbàyà fẹ́ wá bá yín ṣeré nínú so gbogbo jíjẹ mímu yẹn ẹ̀yẹn fi yẹn lẹ̀ torí pé àti míìsì gan láti fẹ́ wá bá yín ṣeré. Oh, that's so nice of you àwọn náà ti míìsì. Táíwò jọ jẹ́ ká sáré ríra. ok ǹjẹ́ ẹ̀yin obìnrin ẹ máa bẹ̀rẹ̀ nìyẹn. àbí o ẹ má fi lò ní àrífẹ́ padà. Táíwò olóhùn gbé ẹ wá o ọlọ́run tó rí náà ló jẹ́ kí wà á ti ọ̀nkú wálé ni o. kí ló ṣẹlẹ̀. bó ṣe ń wò mí ètí £1 10 kọ́bọ̀ ṣíṣe é pè ní kò sí lọ́wọ́ èmi àtọkọ mi àti jẹun kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ìṣòro ni fún wa o in fact nítorí èkó olùkọ́ mi ṣe jáde látàárọ̀ tí ó ti wọlé iṣẹ́ kò rí èmi náà ṣàmọ́ bí mo ṣe rí ọlọ́run tó rí ní mo lè jẹ́ kó wá o àti pé bí ọ̀nkú débàrẹ̀ ṣe wá yẹn tán ni kí n má ṣe àwọn lálejò mọ̀ pé kò ní dáa please tó yẹ kí n lè ṣe wọ́n lálejò mo wá wò pé bóyá tó bá tiẹ̀ ní change díẹ̀ lọ́wọ́ ó tiẹ̀ fún mi. Kẹ́hìndé kí ló tó máa ń ṣe báyìí ṣé nítorí nǹkan tó fẹ́ sọ yẹn tó fi pè mí jáde mo ti sọ fún ẹ pé ẹni tí tó bá need bí mi máa ṣe fún ẹ. owó ìkéré rẹ̀ mo ti sọ pé ní tètè bá nídìí máa bèrè lọ́wọ́ mi máa ṣe fún mi. o ṣe mo dúpẹ́ kó gbogbo ọgbà mi o ṣe màmá rí ẹ bá o ṣe. ọ̀nkú ṣé ẹ fi lómi ṣá. ẹ wo mi ò ní gba ilé ìtẹ́ ní kí n má ṣe yọ̀nù jíjẹ mú mi yàn mi ò ní gbà rárá ni ṣé níbẹ̀ ṣe wà yẹn màá wá wá ògúnfe tó lọ́ra màá ṣe mú ẹ̀fọ́ fún yín màá wá ro àmàlà sí i. ẹ jẹ́ sáyé kọ́kọ́ tẹ̀ gẹ́ẹ̀tì lómi tuntun. all right okay thanks ẹ ṣé gan-an. ibi tí ẹ dúró wá sí.
láì ní. ẹ wo ṣe ní pásítọ̀ òfò tẹ̀ ń pè é jẹ́ kó di pásítọ̀ àdìbò ilẹ̀ àfibíṣẹ́ lóore nìyí o àfibíṣẹ́ lóore nìyí ẹ máa mọ nǹkan tẹ ṣe é sìn sìn. máa jáde láàárọ̀ yìí mo bá wọn méjì láti sùn sílé wọn ti yìnbọn fún wọn but mo sọ fún brọ́dà mi ti pọ̀ ọlọ́pàá ń bọ̀ ń ṣe báyìí. ọlọ́run mi ò kí ló ṣe ọlọ́pàá mọ́ ẹjọ́ ọlọ́run. ẹ wo sista Franca ó ti tó ẹ ní láti sùn ẹ kọ́kọ́ dúpẹ́ náà pé ti fàyè yín fún Jésù ṣe ti gbọ́ the next thing sí ni pé ká lọ sí station ká lọ report ó yẹ dìde. mo lè dìde mo dé sọ nǹkan mo sọ fún yín ṣọlá mo sọ mo ní kẹ́ fàyè yín fún Jésù òun lólùgbàlà tó lè gbà ní. méjìlá ìdí máa lọ sí ká máa lọ sí station. ó ti lo gbogbo ayé ẹ̀ náà ń kọ́ra ẹ̀ sọ́dọ̀ lọ́rùn ó takú ti Jésù gbogbo obìnrin tó bá ti forí kan mi. ọ̀gbọ́n tẹ́rì ẹjọ́ lẹ́rí ìbárakọ́ ilé bọ́sẹ̀ wà yìí ẹ̀gbọ́n mi ni wọ́n ládùúgbò àmọ́ wọn náà pọ́blẹ́mù kan lẹ́nujọ́ mẹ́ta yìí wọn ò ríṣẹ́ wọ́n ṣàlàyé fún mi pé àwọn nídìí káwọn tiẹ̀ máa ṣiṣẹ́ níbì kan tó wá wò pé kò sẹ́ni méjì ẹ̀yin náà lè máa ràn mí lọ́wọ́ ló jẹ́ kí n mú ọ wá bí ẹ tiẹ̀ lè aláwọ̀ wọn kọ́ máa bá yín drone shop tẹ́ bá fẹ́ jáde. ń gbọ́. bẹ́ẹ̀ ni sà ṣe ibẹ̀ ṣe ń wò mí kò ṣiṣẹ́ tí mi ò lè ṣe o kò ṣiṣẹ́ tí mi ò lè ṣe láyé mi ẹ wo wọ́n ní téèyàn bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ torí ẹ̀ ló jẹ́ kí n sọ fáwọn guys ládùúgbò pé mò ń wáṣẹ́ ṣe bó ṣe ń wò mí driver company kan ni mí tẹ́lẹ̀ kò yẹ yín bẹ́ẹ̀ so ọ̀gá wa ló kàn dá wa dúró lẹ́nujọ́ mẹ́ta wọ́n ní pé a ti pẹ́ lẹ́nu iṣẹ́ wọ́n retire wa wọ́n ò dẹ̀ fún wa lówó pension understand but kọ́lọ̀ ṣàánú yẹn ni torí ẹ̀ ló ṣe sọ fún Mr. Sọ̀rọ̀ pé tó bá tẹ̀ ẹ́ ní iṣẹ́ kan pè mí sí pé máa ṣe àti wọ́n á sọ fún mi pé ṣé mo lè ṣiṣẹ́ táyà pé àwọn tó ń kó táyà tó máa ń ta táyà mo wá ní pé kí ló dé kí légún mi ń ṣe tí ò lè fàárọ̀ jù pé má ṣe é get so bẹ́ẹ̀ sọ fún mi wá ní pé àwọn máa mú mi dọ́dọ̀ ẹni inú mi dùn ẹjọ ẹ wo ẹ̀yin ẹ kàn dá mi dá ṣọ́ọ̀bù yín ẹ pawó. Sanya. Sá. Mr. kílùgbọ̀n wọ́n lẹ̀kọ́ ẹ̀rọ Mr. Kórèdé. bẹ́ẹ̀ ni Kórèdé ni sá. ẹ lè ríṣẹ́. ẹ má ṣe bẹ́ẹ̀ kódà mo sọ fún ìyàwó mi pé mo ti ríṣẹ́ ó ti fi mí lọ́kàn balẹ̀ pé máa gbà mí ẹjọ́ tó rọ lọ́hùn. ẹ lè ríṣẹ́ èrò pọ̀ ni àwọn ọmọ tó wà ní ṣọ́ọ̀bù mẹ́sàn-án ni wọ́n àbúrò tiẹ̀ ló sì kẹwàá ok ṣé kí kúkú ní àbúrò tiẹ̀ kí n gbà wọ́n. ìgò ẹ má ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kẹ́ ẹ sì lè rí ibì kan fi wọ́n sí ẹjọ́. kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe gan. mo fẹ́ kọ́ṣẹ́ ni. wọ́n fẹ́ kọ́ṣẹ́ ni o. kẹ́lẹ́ mo fẹ́ máa kọ́ṣẹ́ táyà. arúgbó yín fẹ́ kọ́ṣẹ́. bẹ́ẹ̀ ṣe dàgbà tó rè. ẹ wo ẹ má ro bóyá ẹ rò pé irọ́ ọmọkùnrin fàkì àlásán ni gàrí mo ń mu mo ṣe ń tóbi ọlá wà lára mi láti lẹ́nu ẹ ṣe rí problem kan tí mo máa kàn ní ni pé tí mo bá ń lọlé kìkan rí 500 tí mo bá ti wọlé kí n fún yàrá bó jẹ́ 200 inú ẹ̀ kí n lè jáde padà kí n fowó wọ mọ́tò padà sí ṣọ́ọ̀bù ó tó ẹ̀yin náà mọ̀ àwọn obìnrin wa tó bá wọlé tó rí kankan mú wọlé wàhálà dé ni bó jẹ́ 200 mo tilẹ̀ lé ó tó wọn bẹ́ẹ̀ ni. wọ́n máa rí yín fín o. àrífín. gbogbo àwọn ọmọọṣẹ́ yẹn máa rí yín fín o. ara mi gba àkìtàn ní mí. èmi kan tẹ́ ń wo ìmọ̀ ayọ̀ bọ̀dá kó bẹ̀ Kórèdé máa rí ẹ fín. ọ̀gá mi sà kò sí nǹkan tẹ́ bá fẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n ti dọ̀gá mi báyìí kódà kẹ́ni kí n fọṣọ yín máa fọ kí n ṣáà ti máa rí bíi change bíi 500 bíi 200 bíi 300 kí n máa rí mú lọlé kí n máa mú jáde padà. má kọ́ wa níṣẹ́ wa a lè fún ẹ a lè má fún ẹ bọ̀ fọkàn sí pé o fẹ́ kọ́ṣẹ́ kò sówó ń bẹ̀ màá rán Kórèdé màá rán Sọ̀yà sí ẹ but one condition
wọ́n jí ní táyà o. ó mọ̀ mi bẹ́ẹ̀ ṣe wà yìí jẹ́ bí mo ṣe wà yìí tẹ bá mọ kọ́mí ni mo ti ṣiṣẹ́ rí mo ṣiṣẹ́ lájẹ ọdún lè. Mr. Kórèdé ẹni tó bá ti kó ní complain kan tó lọ síbòmíì sábàbí sábà kó jalè kan dá dúró ìwà ẹ̀ ò dáa ni wọn tèmi gbà yín pẹ̀ lálébù yín wọn ń jí mi lówó ṣé ti eyín sìn. ẹbí mi mo mú ọ wá ẹni tí tó bá ṣẹlẹ̀ ẹ wo nínú lè rí wọn tí kó tó di pé mo mú ọ wá. ṣe rí nǹkan tẹ sọ yẹn owó jẹ́ kí n lọ. ló ṣe àwọn sùn. ọmọ mi sùn kí wọ́n pa mí. ìyá tó ń pa. wọ́n pọ̀rọ̀ Kẹ́hìndé àtọkọ ẹ̀ náà ni. kí ló ṣe Kẹ́hìndé àtọkọ? wọ́n ṣe wọ́n gbowó lọ́wọ́ wa ní gbogbo ìgbà yìí inú mi ò dùn. so kí ló fẹ́ ká ṣe? mo rò pé tó bá tẹ̀lé bá mi help ọkọ ẹ̀ tó mọ ní nǹkan kan láti ṣe inú mi á dùn. kí ni ọkọ ń ṣe? kò ṣiṣẹ́ kankan for now. Kẹ́hìndé ọ̀ngọ́? kò ṣe kankan. ìyá máa le o lè dé ọ sórí tí wọn bá ń gbàdúrà àlùbáríkà á jẹ́ pé ní ẹni tó ń ṣe lọ́wọ́ nìyẹn tó bá ń gbàdúrà kọ́ lọ́n fa àlùbáríkà síṣẹ́ iṣẹ́ kan wà tó ń ṣe nìyẹn tó bá ń ṣe tó ń ṣe tálùbáríkà yẹn lè sọ̀kalẹ̀ sí lórí bí ẹ pé ọkàn ń ṣàdúrà ẹ̀ ló fò ní you understand ẹni tí ò níṣẹ́ ìyàwó náà níṣẹ́ báwo ni ẹ fẹ́ help wọn báyìí ọ̀nà ni ẹ fẹ́ gbà help wọn. ẹni ẹ̀ tá a bá fẹ́ ṣe fún wọn tá a bá kó fọ́kọ ẹ̀ àwọn náà rí nǹkan kan fi ṣe. bí èlò wa ni èèyàn lè fi bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. iyekíye tó bá lè afford fún wọn for now. ok àwọn bá ṣe máa ṣe yẹn ọyà ọsùn. ok iṣẹ́ ọkọ mi. àǹtí Bímbọ́ nígbà tẹ́ni mọ́ ọ̀bọ̀ ó yà mí lẹ́nu tá a fi wọ sitting room ẹ tún ní ìmàkà lọ tún wọ bedroom ẹ tún ní jókòó sórí bẹ́ẹ̀dì èmi tán yányán ṣé ń jó. ẹ jókòó ẹ jọ. àṣebí mi náà ni mo pè yín báwo lẹ́yìn ń ṣe báyìí. Jímọ̀ lóyún lèmi. ẹni bínú sí mi ni èmi náà mọ̀ wípé kí a ti ṣe ọlá gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní àárín àwa àti tẹ́lẹ̀ má bínú àmọ́ téèyàn bá wà nínú ìṣòro tó wò sọ́tún tó wò sósì tó rẹ̀ ni tó fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó bá rò wípé ó lè ṣàánú fún ẹ ó lè ràn ẹ́ lọ́wọ́ òun náà ni èèyàn máa kọjú sí. ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn ni mà àǹtí ẹ jọ̀ọ́ á dẹ̀ dùn mọ́ mi nínú tẹ́ bá lè ṣàlàyé fún mi nítorí ó ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí ẹnìkan tó súnmọ́ mi ẹni náà dẹ̀ súnmọ́ mi bí ìṣọ̀run mi báyìí ni ó wá sọ̀rọ̀ yẹn fún mi náà wá ní màá fún lésì kémi náà bá béèrè ẹ gbọ́ kí ni ìtumọ̀ wípé wọ́n lo àìsíkì èèyàn. àìsíkì. àti pàápàá kí ni àwọn nǹkan tí ó rọ̀ mọ́. sólówó ló lò ní àbí tálíkà. wọ́n ní ó dàbí wípé olówó ni kódà owó ẹni náà torí pé olú àìsíkì àwọn tó lò ẹ̀ ni ó ń jẹ́ kí owó ẹ̀ máa búyà sí. ayé ẹni tí wọ́n lo àìsíkì rẹ̀ ti bàjẹ́. àìsíkì ó dàbí àìsídì ni tí wọ́n bù sáṣọ yóò mọ já bútẹ́bútẹ́ ni yóò jẹran ara rẹ̀ yóò jẹgun ara rẹ̀ yóò jẹ fún yóò jẹ̀dọ̀ kódà kò mọ tó korò yóò jòrò òrò rẹ̀ kò tún wá ní kórìíra
yóò délé ìtọ̀ yóò délé ìgbẹ́ kọ́ lọ àìsí kí èèyàn lè fẹnu pé fẹ̀rẹ́ bẹ́ẹ̀. èyí ṣe wọ́n lọ́sẹ̀lẹ̀ sí ni. rárá. kí wàá ní bayé rẹ jẹ́. ẹni yẹn gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín tẹ́lẹ̀ a ní ó súnmọ́ mi bí iṣan ọrùn ẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ pé ṣe báwọn olówó ṣe bí wọ́n ń fún lówó kó tó lásìkò rẹ̀. ó nà. tó jẹ lóyò. kí nìkan tí ẹni náà lè ṣe tó fi lè gbà padà. ìyún ìdí kìá mọ̀ yóò gbà bọ́ bá dọ́rùn. kò sí sọ́dúnṣàn kankan bó sì lóhùn orílẹ̀ babaláwo ilé oníkìíní kan tó ń lọ sọ oògùn yọmọ kú díẹ̀díẹ̀ ni. ẹni tí wọ́n kú díẹ̀díẹ̀ ti ń rí ìnira kókú lè gba abẹ́rẹ́ kú kó sùn kó ṣe wẹ́kẹ́lẹ́ kan séyìn ọ̀dà ó gbójú oorun dójú kúnnù. èyí lọ́dà ń ló tan náà wá wàhálà torí bàbá olówó kò nílò kó mọ̀ sanwó fún un bó bá lọ lé oníṣègùn wọ́n kàn tún mọ gbowó rẹ̀ fi jẹun ni àbí káwọn tún mọ bá sọ́jọ́ ọkú rẹ̀ síwájú wọ́n sínú ra rẹ̀ síwájú ni o. Billion. Kí ló ṣẹlẹ̀? Mo dúpẹ́ ní inú mi dùn ní orí rẹ̀. Ẹ ní ìdè láti máa dúpẹ́. Sọ̀rọ̀ mi yẹn sìn. Nǹkan tó lọ́n bá fún yàn, tí wọ́n bá fún ọmọlàkejì ẹnu ẹ̀, ara ẹ̀ ló ń ṣe fún. Kò sí yẹn sìn. So nǹkan tí èmi ṣe fún yín, ẹ ní láti máa dúpẹ́ Ọlọ́run máa ń gbọ́. Ẹ ṣègùn 5 million. Ẹ má yẹ kí n parọ́ fún ẹ kò lè má rí bẹ́ẹ̀. Kò sẹ́ni tó máa fún owó yìí náà tí kò ní ṣèkìní tí kò ní dùnú jù in fact tó bá jẹ́ lómi ìyìn rẹ kó tákìtì lẹ́ẹ̀mẹ́ta ni 5 million. Ẹ wo ọ̀nkú nǹkankan nìkan máa sọ fún yín sẹ́rí owó yìí ó lè tóbi lójú tó tọ́ ṣùgbọ́n tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ̀ ó máa tán o kò dẹ́ ń sọ owó tí wọ́n lè nà dànù lásán lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ plan gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó jẹ́ pé between 3 months owó yìí ó máa ní nǹkan tó máa ti yí fún yín tó jẹ́ pé táwọn náà bá máa rí yín padà a máa yìn lọ́run lógo lórí yín ìyẹn ló wà very important. ẹ wo èmi náà tiẹ̀ ní àánú onífowó ṣeré rárá. Sọ̀rọ̀ mi yẹn sìn nǹkan tí ọ̀rẹ́ mi ọ̀rá sọ yẹn òun ni kẹ́ mú lò ṣe ti gbọ́. ṣé jẹ́ àlọ́ sọmọdé trọ́pù. ẹ ṣe ló mú appreciate o. ẹ ní láti tọ́jú ẹ dáadáa. máa tọ́jú ẹ. Naira. Papa God, you do 5 million naira. Kenny, bàbá mi dúpẹ́ lọ́wọ́ Táíwò àtọkọ ẹ̀. Gbogbo báyìí ó ṣọ̀wọ́n. Bẹ́ẹ̀ni, mo ti gbìyànjú. Àwọn tí a mú gbìyànjú. 5 million naira. Pẹ̀lú fọ́lọ́. Àmọ́ ọkọ mi, sórí bí a ṣe get owó ìsìn. Èmi á fẹ́ ká jókòó ká plan irú business tó fẹ́ fi ṣe. ok sórí àkọ́kọ́ bẹ́ẹ̀ ni màá kọ́ fún ẹ ní owó ọbẹ̀ oṣù kan. màá tó wá san bàbá láńlọ́ọ̀dù so lẹ́yìn ìgbà màá gba ṣọ́ọ̀bù. ó dà bẹ́ẹ̀. ó ní business kan tí mo ti ń dream nípa ẹ̀ ọ̀rẹ́ mi kan ó máa ń ta táyà so èmi náà lè ti láì dí àyè mo ti ń fojú sí ọ̀sítà mi náà fẹ́ máa ta táyà yẹn mo fẹ́ máa lọ kó wá láti Kútọ́nù kí n máa ta Nàìjíríà. ṣé ṣoṣo pé business táyà yẹn ṣó ó wà òkè ṣá. ó dá mi lójú dáadáa òun wà bí àwọn èèyàn fojú sí lára ni àwọn èèyàn mọ ní òkú tó tóṣù méjì ìwé àti pọ̀ ọmọ àti wàánu owó nìyẹn. Ọlọ́run kò tí wà lẹ́yìn. àmín. akóredé mi 5 million naira àwa nìkan tán. ṣé wàá nǹkan tó máa ṣe fún mi sí lórí gbogbo oúnjẹ tá a jẹ látijọ́ yẹn kábẹ̀sì jẹ báyìí àwọn ẹran ńlá ńlá wa gẹ́ran yẹn tó máa tó báyìí. ó dàbẹ̀ náà gbogbo tí àti ìjẹ látọjọ́ ọjọ́ ẹ̀ èyí ní làbẹ́ sì máa jẹ gbogbo ẹ̀dọ̀ ṣáàkì gbogbo ẹ̀ pátápátá ló máa pé sínú ọbẹ̀ lẹ́nu. owó ọjọ́ sáyé ló dùn lọ́yìn. sísá ẹ̀ ní láti wò ó àbí
kẹ́ máa jáyà. Ṣẹ́rí tẹ́ bá ti nígbàgbọ́ nínú Jésù gbogbo nǹkan tẹ́ rò pé kò ṣeé ṣe yẹn òun Ọlọ́run máa bá yín ṣe. Ọlọ́run tó ṣe ti Sister Franca ó ṣì wà lórí ìtẹ́. Sister Comfort ẹ ṣé gan ni àmọ́ èmi mọ̀ wípé gbogbo nǹkan tẹ́ ń sọ láti máa fi múnú mi dùn ni torí ọjọ́ kú mi mọ̀ wọ́n wájú mi lèmi tó ti sọ fún wípé ẹni tó bá ti lo àìsíkí ẹ kò lè rí ṣe mọ́ nílé ayé ẹ kódà kò lè jẹ́ ènìyàn mọ́ láyé ẹ ṣé gan torí mo mọ̀ wípé ẹ kàn ń try láti make me happy ni Ọlọ́run náà kúkú make ẹ̀yin náà happy ẹ ṣé. Ẹbí ń bọ́lá èmi mọ̀ pé nígbà tí Ọlọ́run ọba yìí ṣì wà lórí ìtẹ́ tí ì tí kò sí nǹkan tí Ọlọ́run ọba ò lè ṣe wo ìgbà tó ṣẹlẹ̀ sí mi náà kí ni mo fi ẹnu mi yìí sọ tó fún Ọlọ́run ọba kò sí ọ̀rọ̀ tí mi sọ tó kò sí bí mo ṣe ní ayé mi máa rí but mo tún dúpẹ́ fún Ọlọ́run ọba ìgbà Ọlọ́run ọba ó ṣì wà ó dẹ̀ ṣì gbé àkóso nínú ayé mi nígbà tí mo dé church ọ̀run Sister Comfort Ọlọ́run gba àkóso Ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ìyanu gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ mo mọ̀ pé Ọlọ́run ọba tó ṣiṣẹ́ ìyanu nínú ayé mi á ṣiṣẹ́ ìyanu nínú ayé ìwọ náà. ṣe é kọ́kọ́ lọ ní lọ́kàn nínú pé ẹ̀yin kì yóò kún ìwé kan bí kò ṣe yíyẹ tí ẹ bá ti mú nípa Jóòbù ọkùnrin alárẹ̀ ẹ̀gbà ńkọ́ ẹ mọ iye ọdún tó fi wà létí omi for years ìjókòó tí Jésù débẹ̀ ló sọ fún pé bí àkéte rẹ jẹ́ kí o sì máa rìn ó má rìn lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá ti nígbàgbọ́ ní ọlọ́run gbogbo àìsàn àbárùn tó lè máa ṣe yín ó lóun máa bá yín wò sàn ẹ mọ nǹkan tó ṣe èèyàn mú yín lọ sí church wa kí pásítọ̀ mi kó pray pẹ̀lú yín kó dẹ̀ ṣe deliverance fún yín lẹ́yìn ìgbà yẹn ẹ wá lè padà lọ sí hospital even kó ti confirm ní positive tẹ́lẹ̀ wọ́n á sọ fún yín pé negative ní nẹ́ẹ̀sì gbogbo tètè ń sọ láti ẹ̀kọ́ dá ṣe ètò hospital yẹn ẹ má tẹ̀ mẹ́nu bà rárá mo fọ ọlọ́run bá bẹ̀ yín jọ tẹ́sítì kí ló ń ṣe é ṣé ò ní ìgbàgbọ́ nínú ìwé ìgbà tó dá ìwé èmi ti lọ sí hospital mo ti lọ ṣe test even doctor confirm ẹ̀yìn pé kò sí nǹkan tó ń ṣe mí so ọlọ́run ọba tó wá ṣe ti tèmi èmi náà tó ṣì máa ṣe ti tèmi náà kò ní sí nǹkan tó ń lọ sí i. ọlá kò lọ sí i agbára kò lọ sí i ipò kò lọ sí i ọlá kò lọ sí i agbára kò lọ sí i ẹnu kò lọ sí i kò lọ títí kò lọ títí kò lọ títí alágbára yé fẹsọ̀ ṣe ilẹ̀ ń yá ẹ̀yin tẹ lẹ́nu níbẹ̀ kẹ́ lọ fẹsọ̀ ṣe torí pé kò lọ títí 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 òkú rọ́bà sáré làwọn forí sọlẹ̀ iná sáré títí èèyàn fọwọ́ rọ́gì ibi ẹnìkan ti dúró lẹ́nu mìíràn ti bẹ̀rẹ̀ kò lọ títí agbára kò lọ títí ipò kò lọ títí ọlá kò lọ títí agbára kò lọ títí ẹnu kò lọ títí tó bá fi sí ẹ̀yin wọ̀nyí àdúgbò ó máa ń fi sẹ́yìn ní. ẹ̀yin wọ̀nyí àdúgbò mo ti wá ṣe sẹ́ńsọ̀ owó ẹ wá sanwó yín báyìí ṣé ń gbọ́ mi. ibo ni gbogbo ọmọ yìí wà ìwà wèrè tán ni ilé ẹ má bọ̀ má bọ̀. àṣekù lọ títí o lọ títí ẹ rọra mi àṣe kò lọ títí. ṣé o máa ń tábù. Aftab tó máa ṣe Indian film mo mọ̀ dáadáa. Aftab ń ṣe Indian film Yorùbá film na Aftab ń ṣe ó máa ń tábù tí mò ń sọ ni tí ìyá ń tamọ̀là níjọra tí ilé ẹ̀ wà ní ìdíròkò tó pupa báyìí tó dúdú
tó ní ẹsẹ̀ kan bákan báyìí tí ó gbé òṣàjé mi níwájú ilé ẹ̀ tó gbé dání báyìí ṣé ò bá mi rí òṣàjé mi. òṣàjé dání níwájú ilé tèmi. òṣàjé mi báyìí tó wà nílé ẹ̀ níbi tí mo ti ń kawó tí mo ń ka ọgbọ́n wèrè. ẹ pẹ̀lẹ́ wèrè yín ní sà ó náà torí tèmi náà gan òpè tí mo dúró bá wèrè sọ̀rọ̀. àwọn èèyàn ṣe yẹ wèrè báyìí ṣé ìgbé wèrè mo bá sọ̀rọ̀. ó mo ṣàjé ni. Left, right. Left, right. Attention! Everybody! Wo wá ènìyàn, àṣekò lọ títí o, lọ títí, ẹ rọra mi àṣe. Mo lọ títí, mo lọ títí o, mo lọ títí, mo lọ títí o, mo kóra bàṣárì. Ọkọ̀ mo fẹ́ mú wọlé ìyàwó mi kan lọ́wọ́ bá mi sẹ́ ó lọ́ọ́ fẹ́ máa wọ̀kú tọ́nu kó máa jáde oníbẹ́ntì èmi mọ̀ọ́yàn ọmọ fólì kọ́kọ́rọ́ bọ́dà ọwọ́ ẹ̀ ló wà bó ṣe ń ṣì ó ṣe ń tì wá pé iṣẹ́ yẹn gan ò ní lè dá ṣe tán ò ní lè jẹ́ tán oṣù àmọ́ mẹ́wàá fún ẹ. kí ló dé tó ń ṣe báyìí náà kí ló dé tó ń gègé sẹ́yìn tó ń gègé síwájú ó yẹ kàn pé náà stand náà pàtó ti mọ́mọ́ ìwá náà iṣẹ́ yẹn ò tó ní jẹ èmi fólì ò sórú wáì ọkọ tó ṣí bọ́dà tó tì ọwọ́ mi ló wà kí ló ṣe é pàdé mi ọmọ ilẹ̀ yìí tó mú wáyìí ṣọba ọmọ ilẹ̀ yìí tó mú wáyìí tó bá ṣe nọ́mà pẹ̀lú mi máa ṣe nọ́mà pẹ̀lú ẹ̀ kò ní béwu dé kò ní béwu lọ ọmọ ilẹ̀. èmi Akilẹ̀ wọn látẹ̀kọ̀ dé kùtọ̀ ní kò sẹ́ni tí ò mọ̀ mi nǹkan tẹ́ bá ṣàfẹ́wò ni kẹ́ sọ ó ti di ṣe gbàgbé ẹ̀. Akilẹ̀ wọ́n rìn ara ẹ̀ jù bó ṣe ń wo yẹn iyọ̀ ni o tó bá pọ̀ ọ̀nà ọbẹ̀ ó ti já tí ò bá tó kò tún dùn Akilẹ̀ tó halẹ̀ ni ó kéde ń já ẹ̀ tán ṣùgbọ́n mo dáhùn mo já àgbà lọ́wọ́ ẹ̀ ni ó ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀ ni orí ẹ̀rọ àmbẹ́jọ. bá a ṣe pàdé méjì ọ ní tòótọ́ orí ẹ̀rọ àmbẹ́. Mr. Terry ó yà láì ti kọjá. ókè mo bọ̀ látàfẹ́ làwọn yìí. ọmọ torí àwọn ọ̀rẹ́ yìí ẹ̀ ń kọ́lé àti dúró lè wà. ṣe ń bì báyìí ó yá tó máa bí èrè kó lè sókè má wo mí o kó wo mí bóyá láti mo kọ wàá dààmú èrè ṣé máa wo mí tiẹ̀ má wo mí o wò mí bẹ́yẹn. èmi ló ṣe pàtàkì èmi lójú èmi lójú jẹ. Àǹtí Dúpẹ́ kí ló tún fa ẹkún tẹ̀yìn ń sùn báyìí? Kí ló dé tún ń sunkún? Ìgbà àkọ́kọ́ tí máa kọrí 5 million nílé ayé mi. Oh my God. Owó Ọlọ́run. Ní ìkúkú mẹ́ni tá a ṣẹ̀ tí gbogbo àbúrò yìí ṣe ń ṣẹlẹ̀ sí wa. Dùnú, ẹnu wo ni mo fẹ́ fi sọ fáwọn èèyàn? Pé ó lè ló gbowó lọ́wọ́ mi kí ni báwo mo ṣe fẹ́ explain táwọn èèyàn máa believe me? Oh my God. Gbọ́ Akóredé mi ó ti tó yé sunkún mọ́ ṣùgbọ́n àǹtí Dúpẹ́ ẹ bá mi bẹ́ẹ̀ gbọ́n yín sọ̀rọ̀ ẹ ní kó yé sunkún. Bọ́dá mi bọ́lá tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Mi ò láì aníkẹ́ bá wọn sọ̀rọ̀ ó ti tó. Ga fẹ́yìn gáìsì yìí aníkẹ́ wọlé ilé wọlé èmi ò ń ṣọlé èmi ò lè jowó yín
anyway ìwọ ní 5 million ló wà ń bí èmi ò ṣíwò mi ò kà torí mi ò ní interest ẹ jẹ́ àpín báyìí ẹ bá mi yọ 2 million kẹ́yìn mú 3 million tó kù. ẹ jẹ́ ohun tó ṣẹlẹ̀ owó tó ń wo yóò lè pé 5M ọ̀rẹ́ mi mú mọ́ dáadáa ó ti yọ 2 àbí 3 mẹ́. 1000 àbí ẹ̀yin òkè mi. ọ̀gbẹ́ni o ò lè mú 2 million ní owó yìí o ò lè mú 2 million náà àwa gan tó yẹ wà yí gan ọmọ gbogbo ni wá tó kí ọmọ bẹ́ẹ̀ má lè fura sí wa tó yẹ láfi gbéṣẹ́ ìwà fún ẹ náà òkè àwọn mẹ́ta la wà ń sìn ẹnu ká wá pín. ẹ wá ẹ dúró ṣé fẹ́ máa yọ mí sẹ́ẹ̀tì ni nígbà tẹ́ ẹ̀ náà mẹ́ta èmi ń kọ́ tẹ́rì ẹ sọ fún wọn o ọkùnrin tá a sọ yìí mo mú wa o. bẹ́ẹ̀ni ẹ sọ̀sán yà kí ló ń ṣe mo mú ẹyá níwáyé ìbàdàn tó máa kàn ẹ̀ ó kàn tí ìbàdàn kàn wá gbẹ́nu dání. ẹ mọ̀ ó ṣẹlẹ̀ mọ̀ ó tún ṣẹlẹ̀ a ti dúpẹ́ pé ẹ bá gbowó náà jáde ó lọ bẹ́ẹ̀ ẹ kà ṣe ní wọ́n ká pin kó dẹ̀ lọ bẹ́ẹ̀. ó yá èwo ni sisi rogodo kí ló dé kí ló ṣe ẹ́ èmi ò gbádùn kí ló kàn ẹ́ ń bẹ̀. Kí ni gbóhùn yẹn wá ọjọ́ torí Ọlọ́run akínlẹ̀bí kan lèmi náà o wọ́n máa fún mi lọ́wọ́ orin yẹn. ayé gbádùn òṣìṣẹ́. máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ọmọ ikú làwa náà nà ọmọ ikú làwa náà nà ó. gbogbo yẹn náà abẹ́ ìsí èrè ní jẹ́ tilẹ̀ ilé pè mí. o tí ì tó ilé ìlànà tó tó lè fàyọ yìí. ẹ̀yin guys ẹ jẹ́ farabalẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ ẹ wo ẹ jẹ́ 1.5 àbí kó tẹ̀ má gbé ògbẹ́ lọ kó má gbé lọ yọ. ọ̀rẹ́ ń ṣe ẹni kí ló ń bẹ̀. dáṣẹ́lì wọ ni ọmọ ìbílẹ̀ ó ti gbà 1.5. ẹ̀dẹ̀ ń ṣe bí olórí burúkú ẹ̀dẹ̀ ń ṣe bí ọmọ tí ò ní ìyá kò sí wàhálà ó yẹ gbé ó kẹ́ jẹ́ ń gbé fún ara mi ẹni ṣonú ilé kẹ́ wá lọ mutí ẹ mutí kẹ́ ṣáà. à ń bọ̀. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ kan ló ń rú mi lójú ó dẹ̀ ń da ọkàn mi láàmú ọ̀nà tí ń fẹ́ gbé nǹkan náà gbà kò yé mi ìyẹn ni mo ṣe wá wò wípé bóyá tí n bá tiẹ̀ pé tí n bá ṣàlàyé fún yín ẹ̀ léyìí là ní lọ́yẹ̀. àbúrò mi irú ọ̀rọ̀ ló ń pọ́n lóminú àbí tí wàá ń lù ẹ́ lọ́kàn tó ní ń bẹ̀ lẹ́rù bí bákan ọ̀rọ̀ kì í tóbi ká má fọ̀ bẹ́ẹ̀ láà gbogbo tó bá ń lù ẹ́ lọ́kàn ṣàlàyé fún mi kó jẹ́ kí n gbọ́. ẹ ṣe ẹ̀gbọ́n ṣe rí nígbà tí mo wà ní kékeré. ọkọ mi Àtinúkẹ́ ọ̀rọ̀ kan wà tó ti yẹ kí n sọ fún ọ láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n nígbà míì ọ̀rọ̀ á wà kò ní sáyè ṣùgbọ́n lónìí àyè wà ọ̀rọ̀ sì wà kí màámi Àdùkẹ́ tó jáde láyé ìyá tó bí mi lọ́mọ wọ́n gbé wúrà yìí fún mi wọ́n ní kí n ṣètọ́jú rẹ̀ dáradára wọ́n wá ṣe lálàyé wípé kò wúlò fún mi o wọ́n dẹ̀ ní kò wúlò fún ọ wọ́n ní àfi àkọ́bí ọmọ rẹ̀ wọn náà ṣe hà. ẹni pé wúrà yìí wọ́n ní kò wúlò fẹ́yìn. bẹ́ẹ̀ni. kò wúlò fẹ́mi àfàkọ́bí ọmọ tí mo bá bí. bẹ́ẹ̀ni. but mami iṣẹ́ kí ni wúrà yìí ṣe. nígbà màmí gbé fún mi wọ́n ṣàlàyé fún mi wípé ìdí ọrọ̀ ìdí ọlá àti ọlà àkọ́bí ọmọ rẹ̀ ni. ọkọ mi Àtinúkẹ́ olówó orí mi Àmọ̀kẹ́ ẹ̀bẹ̀ kan ni mo wá ń bẹ̀ ọ́ mo fẹ́ kó o múra a lè pé yóò pẹ́ kó má pẹ́ a sì lè pé yóò yá kó má yá. ṣe ráyè mi rẹ èmi dẹ̀ rèé nígbà tí máa bá kọ́bí tó ń pariwo yìí náà ìbejì ni mo fi ṣàkọ́bí ẹ̀tọ́ ìwo ni mo fẹ́ gbé fún nínú wọn. mo fẹ́ràn Táyé mo fẹ́ràn Kẹ́hìndé kí ni mo ṣe fẹ́ ṣe kò yé mi rárá. mo dẹ̀ mọ̀ dájú wípé Kẹ́hìndé ló máa fẹ́ gbé wúrà yẹn fún. àgbẹ̀dọ̀ náà fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé o wà ń bẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ wúrà. kì í ṣe pé mo wà ń bẹ̀. ẹ farabalẹ̀ dúró ìgbà tó sì ń bẹ̀ báwo ṣe wá gbọ́ pé wọ́n sọ̀rọ̀ wúrà kan o wọ́n náà máa gbé fún yàn kan o. ọmọ àbúrò sísítà mi tó wà lọ́dọ̀ olórí ẹbí òun ló gbọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ wúrà wípé ìkan nínú èmi àti Kẹ́hìndé náà máa gbé wúrà yẹn fún. ó dẹ̀ dá lójú pé kí ni àwọn afẹ́ gbé fún. ó mọ̀ wípé gbàtara ìyá àbèjì ò yá Kẹ́hìndé ló máa ń dúró tì wọ́n. kí wàá ní ṣíṣe bẹ́ẹ̀.
ọ̀rọ̀ ti fara hàn ó ti sọ̀rọ̀ ẹ̀ Táíwò ló lu ọmọ after ọgbà tí ara mọ́mí ò yá òun nìkan náà ló ń kówó lẹ̀ tọ́jú wọn àti kékeré wa dẹni so òun ni mọ́mí twins fẹ́ràn jù. ọ̀rọ̀ ńlá ni lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kó o lọ ronú sí i dáadáa ìwọ ló bí àwọn méjèèjì mo sì fẹ́ kí o lọ ronú sí i kó o lè mọ èyí tó bá wù ẹ́ látọkàn láti gbé wúrà náà fún. wọn ò lè gbé nǹkan fún Kẹ́hìndé. o ṣùọ. ṣé wọ́n fẹ́ gbà kọ́kọ́ fún ni. ṣé àwọn tó yẹ pé a yá wọn lówó pé kọ́ lọ fi ṣòwò tí wọ́n ṣòwò báṣubàṣu tí àwọn bọ́yé máa ń turn over owó kó yí di profit náà máa lọ gbé wúrà fún ìwọ náà máa gbé wúrà yẹn fún èmi àti ẹlẹ́lọ́tọ̀ sí kò ṣe Kẹ́hìndé àtọ̀pọ̀ o ti gbọ́. oṣù ọ̀pọ̀ dẹ̀ máa gbé wúrà yẹn fún mi. ìwọ náà máa gbé fún kí ni mo ṣọ́ pé kí ni ìwọ make sure pé màmá ìyá àbèjì gbé fún ẹ kí fún wọn kọlẹ̀kọlẹ̀ bá wọn fà á jẹ́ kó wojú ẹ gbóná kó wọ́n lójú. ó dẹ̀ ní ẹni tó bá gbé wúrà ẹ̀ fún ìwọ ẹni bẹ́ẹ̀ òjò tó sùn. bẹ́ẹ̀ ni o. èmi ò bá ní ká túbọ̀ súnmọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run kó máa bá wa fàdúrà jagun a ṣáde lè kọ́ntínú báyìí àbí. òjíṣẹ́ Ọlọ́run kò sí problem. bó o bá mọ̀ pé o ò lè ṣàlàyé fún wọn èmi màá ṣàlàyé fún wọn màá mọ bí ń ṣe yanjú rẹ̀ má bẹ̀rù má fòyà ọ̀rọ̀ yìí yóò yanjú. torí kí wọ́n ṣe máa gbó àníwọ̀n nìkan lọ tọ́ sí oníkan gbó fún Kẹ́hìndé why. ó mọ̀ pé wọn ò ní nǹkan kan tí wúrà ẹ̀ bá wà lọ́wọ́ àwọn náà lè fi ṣe nǹkan tó dáa. jẹ́ kó gbé fún wọn. obìnrin dáadáa ni jókòó sórí nǹkan tí mo sọ ẹ wọ́n fi gbé ẹyẹ wò ni fẹ́ fi mọ orí ètò jẹ mo fẹ́ worú ìfẹ́ tó ní sí Kẹ́hìndé ẹ̀ bó ṣe jinlẹ̀ lọ́kàn tó rẹ̀ ti fi hàn mí inú àwọn ọmọkùnrin tó mọ̀ tiẹ̀ síwájú ni ṣùgbọ́n olówó àmọ́ bó ṣe máa báyà bèjì sọ̀rọ̀ kò rí pé wúrà yẹn ó bọ́ sọ̀rọ̀ Kẹ́hìndé ṣùgbọ́n wọ́n mọ̀ gbé ẹyẹ wo ni wọ́n mọ̀ gbé ẹyẹ wo ni. àbúrò nígbà tó ti wá àwọn gbogbo ẹ̀ báyìí táwa lọ mọ ẹ̀gbọ́n mi ṣé ẹ rí àwọn ọmọ méjèèjì ni mo fẹ́ràn àwọn méjì ló mọ àmọ́ ọmọ jọmọ lọ. ọmọ jọmọ lọ. bẹ́ẹ̀ ni ṣé ẹ rí Táíwò tẹ́ ẹ wò yẹn ọmọ dáadáa tí nǹkan bá ń ṣe mí ó ṣe ni torí bá fọ́ mi lásán báyìí orí màá máa fọ́ Táíwò ni ibi tá a gbà tẹ́ ẹ̀ ń wò yẹn gidi Táíwò ni. ìyẹn Táíwò. àtijọ́ àti Táíwò ni gbogbo nǹkan Táíwò ni ṣe rí pé òun ló yẹ kí n gbẹ fún òun ni mo ṣe ní ọmọ nẹ. Táíwò ló ní kẹgbẹ́ wúrà ìjẹ ẹ̀kásẹ̀ ìjìlẹ̀ ìlànà bàbá ẹ̀kásẹ̀ ọba ọmọ. àpòrí àparò jáko à ń sọ̀rọ̀ ẹ̀ wọlé alọ́mọ ọkọ ní gbogbo nǹkan tẹ̀sán látẹ̀kọ́ ni mò ń gbọ́ ẹ mọ̀ wípé Kẹ́hìndé àtọkọ wọn ò ní iṣẹ́ kò dẹ̀ sí kankan fún wọn mo fẹ́ láti ọkọ mi kí bá mi pé wúrà yìí fún Kẹ́hìndé àtọkọ mo fi òṣàbèjì bẹ̀yẹn mo fi Ọlọ́run bẹ̀yẹn mo fẹ́ kí bá mi gbé wúrà yìí fún Kẹ́hìndé kì í ṣèrè mi nìkan àjọ mi mi àtọkọ mi ni. àbúrò mi ẹ̀gbọ́n mi ọmọlọmọ rẹ yìí ọjọ́ tí yanjú àbúrò gan tó sọ ni ó ní kó gbé wúrà náà fún èkejì òun Kẹ́hìndé inú rẹ̀ sì dùn sí i ní agbára Ọlọ́run òun ní ṣàṣìṣì agbára Ọlọ́run èyí méjì ó jèrè ara yín ìyá yín náà yóò jèrè yín. àmín. fún eléyìí tó wá sọ pé tọkàntọkàn
ló yọ̀ǹda pé kí màmá rẹ gbé wúrà náà fún èkejì rẹ àlùbáríkà ti bọ̀ ìyá ìbejì ọ̀rọ̀ ti tán kí ló ti wá kù. ọ̀rọ̀ tó sọ jọ ọ̀rọ̀ ẹjọ́ ní kò ṣe òkàrè ìfẹ́ ṣe yín pọ̀ lóòótọ́ ẹ̀yin méjèèjì ọmọ nìyẹn èjìrè òyìnlá ọba ọmọ wíwín lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ó bẹ́ kí ìṣìbẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ wọlé alákìísà ó sọdá láṣọ ó kárí ọ̀pọ̀ rẹ̀. kí ni a wá ṣe ẹ ṣáà ṣí géètì ṣe gbogbo ẹ kí ló ṣẹlẹ̀. ìyá àbèjì ẹ má yẹ kó yà yín lẹ́nu ṣe rí létè ń wò yìí kẹ́ni ló ṣẹ̀ṣẹ̀ rà fún yín o. bẹ́ẹ̀ ni mọ́mí twins ṣe rí ó ti pẹ́ tí mo ti máa ń gbà ládùúrà pé kí ọlọ́run jẹ́ kí n ṣe nǹkan tó wù mí ṣe fún ìyá mi inú mi wá dùn sí pé ọlọ́run ti fún mi ní agbára àti okun láti lè fi ṣe ṣé wá rí kékeré lẹ́rí yìí o ilé yìí mọ́mí ti yín ni àti nǹkan púpọ̀ tí mo ṣe ní install láti ṣe fún yín. ṣé ẹ̀yin mọ̀ wípé ìyá tó bá jìyà lórí ọmọ dandan ni kó jẹun ọmọ oúnjẹ ọmọ lẹ ti ń jẹ yìí o. kò dẹ̀ wá ní gbóná mọ́ yín lẹ́nu. àmín kí ni mo fẹ́ sọ ọlọ́run mo pọn sára sí ẹ bàbá dáadáa ó dá mi láre mo fògo fún ẹ o bàbá Kọ́yìndé ẹ ra ilé fún mi láyé mi Táíwò ẹ wò ọmọ nìyí ọmọ lọmọ tí mo ní mo gbà pé ọmọ nìyí ẹ̀yin náà wá jẹun ọmọ lágbára Ọlọ́run mi ní wá ayé tí èjì rẹ Kọ́yìndé ìwọ náà àbúrò mi Táíwò inú mi dùn ayọ̀ mi kún lẹ́nu ẹ wò ó nǹkan kan tí mo fẹ́ sọ fún yín ni láti ìgbà tí mo ti bí yín báyìí lẹ ti múra yín lẹ́yọ̀kan títí dìsìn ẹ fira yín lẹ̀ ẹ jọ nígbà tí mi bá ní sí mọ́ mo fẹ́ kẹ́ ṣe ra yín lóṣooṣù ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ṣe ra yín lóṣooṣù ọ̀rọ̀ mi fẹ́ kí ẹ jà rárá tẹ bá ní nǹkan kan tó ru yín lójú ẹjọ́ pé ra yín kẹjìjọ sọ fúnra yín èmi ìyá àbèjì ṣe pé ìyá mi dópin ọlọ́run mi ìyá àbèjì ìjó lẹ́sẹ̀ ìyá àbèjì ìjó lẹ́sẹ̀ ìyá àbèjì ẹ sì máa jójú báyìí lọ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ sí mọ́mí anything tẹ́ bá fẹ́ for now any minute máa ṣe. nǹkan tí mo fẹ́ ni tí mo tọrọ lọ́wọ́ ọlọ́run àti wọ́gán fúnra rẹ̀ mo tọrọ ẹ̀mí gígùn lọ́wọ́ ọlọ́run fún gbogbo wa pátá ẹ̀ẹ́kejì rèé ìrẹ́pọ̀ tó máa jọba ayé kalẹ̀ òun ni mo fẹ́ àtẹ̀jì rẹ̀ bí iná pẹ̀lọpọ̀ ẹ̀ ohun tí mo fẹ́ nìyẹn o ìyá àbèjì. ẹ̀gbọ́n ta lọ́mọ àní ta lọ́mọ nínú ọmọ tó lówó lọ́wọ́ tó fowó ṣìkẹ́ ìyá tó sì tún náwó fẹ́ bí ó láàánú ó ní tẹríba tó ní ká pè lọ́mọ ni ẹ dákun ẹ là mí lọ́yẹ o. ta lọ́mọ èwo lọ́mọ àlọ́mọ gidi ẹ dákun ta lọ́mọ. ọmọlọmọ tó dúró sílé bíyà bá fẹ́ mú gbá òun ló ń báyà mú gbá bíyà bá fẹ́ máa wò òun ló ń báyà máa wò báṣọ ìyá bá dọ̀tí òun ló máa fọṣọ ó ń dáná oúnjẹ òun lólùkù ìyá olùrànlọ́wọ́ alábàárò tọ̀sán tòru ṣòwò lè bá ní sọ̀rọ̀ àbówó lè bá ní jíròrò ọlọ́run má jẹ́ àdánìkan ṣayé.